إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. ìta fi ìbánisọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ni al-imanu bil-qadar, ìní ìgbàgbọ́ nínú kádàrá wa maratibuhu, àwọn nǹkan wo lèyàn gbọ́dọ̀ gbàgbọ́ nínú kádàrá, wa thamaratuhu, àwọn àǹfààní wo lèyàn máa ń jẹ téèyàn bá gba kádàrá gbọ́. ní tí wọ́n ń pè ní kádàrá òun náà ni àyànmọ́, wọ́n á máa pè ní destiny, wọ́n á máa pè ní àkọọ́lẹ̀, wọ́n á máa pè ní bọ́lọ̀ ń ṣe fẹ́. al-qadar ó jẹ́ ọ̀kan nínú àwọn èdè lọ́jọ́ lárúbáwá tó ti yí ma yorùbá. al-qadar èbùbù, kádàrá, kádàrá, al-qadar. kí ni wọ́n ń pè bẹ́ẹ̀? nítorí nínú àwọn nǹkan tí èèyàn máa fi ń sinmi nílé ayé, tẹ́mi yẹn fi máa ń balẹ̀, téèyàn fi wà nínú ìdààmú ayé, òun náà ni kéèyàn gba kádàrá gbọ́, kéèyàn sì gbà pé ẹni tó kọ kádàrá yẹn òun náà lọ́lọ́hun. nítọ́wá kọ yẹn kò sí tí ó yẹ, òun tó kọ nǹkan náà ló lè parẹ́. gbogbo ẹ̀dá ọlọ́run tó kù, ọlọ́run ọba ló dá wa, ó wá lẹ̀ kádàrá rẹ̀, ó lẹ̀ mọ́ wa lá. al-qadar, ètò wọn pè ní kádàrá gangan, ó wà ma qaddara Allahu min umuri khalqihi fi ilmihi. gbogbo tí ọlọ́run ọba Allah tó ti bù kalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa, ó sì ti mọ̀ nípa ẹ̀ kó tó dá wa, kódà kó tó dá sánmà àtìlẹ̀. afawa amuru bin al-aasi wọn là nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam, anabi jòkó njọ́ kan ń bá wọn sọ̀rọ̀. wọn là nàbí sọ pé kataballahu maqadira al-khalaiqi qabla an yakhluqa as-samawati wal-arda bi 50,000 sana. ọlọ́run ọba ó ti kọ àkọọ́lẹ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá ẹ̀. kọ́lọ́hún tó dá sánmà àtilẹ̀ ní 50,000 years, 50,000 years kọ́lọ́hún tó dá sánmà àtilẹ̀ ló ti kọ gbogbo ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. a jẹ́ pé wọn ò tí ì dá sánmà, wọn ò tí ì dálẹ̀, wọn ò tí ì dá wa náà, tọ́lọ́hún ti kọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀. nítorí wa kọ́njọ́ yẹn kò sí ní tí ó yí padà àfọwọ́ náà. àmọ́ pẹ̀dá kan bẹ tó léyìn. al-imanu bil-qadari min al-imani billah. Ọlọ́run bá Allah ọwọ́ alẹ́ amọ́lẹ̀ náà al-Qur'an ipe bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ bá sì mọ̀ kẹ́ ẹ̀ lè mọ̀ ipe a'udhu billahi minash shaitani rajim inna kulla shay'in khalaqnahu bi-qadar. Ọlọ́run bá ní gbogbo nǹkan kulla shay àwa la dá. nígbà tá a dá tán àwa sọ ìrìn àjò rẹ̀ bí ó ṣe rìn, yóò mọ̀ wá rìnrìn àjò náà lérí ní tábà kọ́lẹ̀ fún. máa lọlé ayé, àsìkò báyìí ló délé ayé, àsìkò báyìí ló kú lé ayé, nǹkan báyìí ló ṣe, nǹkan báyìí ni ó ṣe ọ́. ọlọ́run ti kọ gbogbo ẹ̀. ìtọ́lọ́run kọ yẹn ó wá gbé sínú láhùl mahfuz. láhùl mahfuz ń bẹ lókè sánmọ̀ lọ́hùn. kọ́dà kọ́pì Qur'an òun náà wà ń bẹ. lọ́lọ́run fi ní bal huwa Qur'anun majidun fi láhùl mahfuz. kò sí tí ó ṣe Qur'an ẹ fọkàn balẹ̀, torí Qur'an lọ́lọ́run fi tó ayé. kádàrá ti tèmi, gbogbo ìrìn àjò ayé mi láti gbà mo ti dáyé tí n fi jáde láyé, àti tí ó ṣẹlẹ̀ nínú sàárè, àti tí ó ṣẹlẹ̀ níjọ́ àlìkìyàmà, àtẹni tí ó padà darí sínú náà Ọlọ́run, àtẹni tí ó darí sínú àlìjánná,
gbogbo ẹ̀ ti wà nù kádàrá olórí ibo olórí ire gbogbo ẹ̀ ti wà nù kádàrá. Jibril aleyhi salatu wa salam ó lè bá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam istala alayna rajulu ọkàn yọ sáwọn sàhábà shadidu bayadu thiyab aṣọ tó wọ aṣọ funfun ni aṣọ yìí ọlọ́run kan fi bọ́ ọlọ́run náà ni ọlọ́run wá yí padà bí ọkùnrin àmọ́ kì í sọkùnrin kò sí télọ̀ ní sánmà tó rán sọ yẹn ọlọ́run àlá tó bá ti ṣe tán tí ó ṣe nǹkan kan òun ò ní bùkátà sí nǹkan kan àfi kó ní kún kó sì fàyà kún kò jù bẹ́ẹ̀ lọ tó bá ti ṣe tán yóò ní kún nǹkan ó ṣe kí ni fàyà kún máa jẹ́ bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ọlọ́run mọ́sá dára ayọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa mọ́sá pàṣẹ dáadáa fún wa. ọwọ́ àjòkó tí anabi wa Muhammad sallam ọwọ́ àti ká anabi akhbirni anil Islam onírè anabi mọ́sá ìsàlàyé kí náà pè ní Islam nígbà anabi sàlàyé tán anabi dárúkọ àwọn òpó márùn-ún ó tún ní akhbirni anil iman mọ́sá ìsàlàyé fún mi kí là ń pè ní gbàgbọ́ kí lèèyàn gbàgbọ́ tá a fi máa sọ pé olùgbàgbọ́ òdodo ni ọwọ́ ni antumina billah ọgbọ́lọ́ngbọ́n náà ni Allah nìkan ipò ńlọba tá a sìn òǹlọba tá a sì dóòtì òun nìkan ló dá ọ òun nìkan náà ló gbọdọ̀ sìn tó bá sì níṣòro kò pé má lọlé ológun má lọ́dọ̀ àwọn ẹ̀dá ọlọ́run má lọ́dọ̀ èṣù bí mọ́tò bá bàjẹ́ ọ̀dọ̀ mẹkáníìkì ká kó lọ bá sọ bá yá ńkọ́ ọ̀dọ̀ télọ̀ bí páànù lé bá sí ọ̀dọ̀ kápẹ́ńtà bí lé bá ya á pè bíríkìlà bọ́ọ̀rọ̀ rẹ bá fẹ́ dàrú ta ló pè ẹni tó dá ọ ẹni tó tó lóun ló tó kádàrá òun ní tó ṣẹlẹ̀ òun ló tó síbẹ̀ ẹni kankan ò sì lè mú kó ń bẹ̀ òun náà ni ó tún mú nǹkan ẹ̀kọ́. àwẹ̀ tá ń gbà yín ó ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa o la'allakum tattaqun ó fẹ́ ṣàlékún ìpayọ̀ ọlọ́run ọba wa àkọ́kọ́ nínú ìpayọ̀ ọlọ́run òun náà ní kéèyàn gbọ́ ọlọ́run gbọ́ bọ́ọ̀ bá ti gbọ́ ọlọ́run gbọ́ ó bẹ̀rù ọlọ́run ẹni bá bẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ gbà láàgbọ́ wípé òun nìkan náà lọ́ba tí ó dání òun nìkan náà lọ́ba tí a sìn òun náà ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn yẹ. ẹ̀yọ́ mayami wa malaikatihi ànábì ní ọgbà màláíkà gbọ́ pé ẹrú ọlọ́run ọba ni wọ́n kò sí tán lé sínú ayé rẹ̀ lẹ́yìn pé wọ́n jẹ́rú ọlọ́run mọ̀ rán wọn sẹ́ kọ́dà ọlọ́run tún fi kọ̀ọ̀kan sí ẹgbẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wa ká máa kọ́ sẹ́rí àti sẹ́bú ó tún fún wa láwọn míì náà ká máa sọ wa wọn yé ṣe ọlọ́run wọn yé sì ṣe ọmọ ọlọ́run ẹ̀dá ọlọ́run ni wọ́n wọ́kútùbí yìí ọgbà àwọn tíra gbọ́ ipe gbogbo tíra tọ́lọ́run sọ̀kalẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ lóòótọ́ àmọ́ Kùránì nìkan náà lọ́sẹ̀kùn sí tọ́wọ́ ò tí bọ̀ ọgbà Kùránì gbọ́ wọ̀rúsùlì yìí ọgbà pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba wọn wọlé ayé ọlọ́run ló ṣẹ̀ràn wọn wal yawmil akhir ọgbà jọ́ àlìkìyámà gbọ́ ó di márùn jama òkú mélòó ní faith jama mẹ́fà mo ti ka márùn kí ni lẹ́ẹ̀kẹfà wa antum mina bil qadari ọgbà kádàrá rẹ̀ khairihi wa sharrihi mélòó kádàrá mélòó wọn pín kádàrá sí ní jama khairihi wa sharrihi kádàrá yìí ti máa ń pani lẹ́rìn wa sharrihi àti kádàrá ti máa ń bomi ní ojú ọmọ ya ọ̀rẹ́ rìn kò sẹ́ni tó lé ní ọmọ rẹ̀ rìn ó sì sunkún kò sẹ́ni tó lè ká ikún yẹ kú lẹ́yìn ọlọ́ bọ́lọ̀ ń ṣe dálé ayé nìyẹn o bàbá fẹ́ kó lé ayé tètè ya kú o ọmọ lọ sàré àmọ́ tó bá mọ̀ pé lé ayé lọ fẹ́ gbé kádàrá tó máa lò eréṣẹ méjì ni khairihi èyí tí yóò máa dùn mọ́ táwọn èèyàn ó tún bọ́ dunnú tẹ́ ọmọ sọ fáwọn èèyàn pé dákun ẹ bá dúpẹ́ wa sharrihi àtàbúrú èyí tó sunkún táwọn yóò tún bọ́ sùn táwọn èèyàn wọlé báyìí tó ní alájà yóò sì bu ẹkún alájà náà ti sunsun bọ̀dá mi kí ló wá ṣe yín yóò sì bu ẹkún ọlọ́run àbíọ́ àsìkò ẹ̀rín wa mọ́sàájọ́ pọ̀ ju àsìkò ẹkún wa lọ àmọ́ kí èèyàn ọlọ́mọdé sunkún mo yẹ sàdúrà ẹ̀ bó o ṣe kò ní gbà ọlọ́mọdé inú mi ó bàjẹ́ mo yẹ sàdúrà ẹ̀ bó bá ṣe kò ní gbà torí bó ni wọ́n ṣe jẹ́ ànábì tọ́lọ́run fẹ́ràn jùlọ khairihi wa sharrihi méjèèjì lòun náà ṣe kí ni lòun náà lò ànábì rẹ́rìn wọ́n nígbà mi ànábì ọ̀rẹ́rìn àwọn ọmọ rí èrìjì ànábì ibi tó rẹ́rìn dé nígbà mi ànábì ó sì kàn mí lójú ànábì kan yíra mọ́lẹ̀ ni àmọ́ yóò jòkó báyìí níjọ́ kan ó gbé ọmọ ẹ̀ lọ́wọ́
ọmọ ànábì ìjọjọbìnrin ó bímọ ọmọ yẹn wá ṣàìsí ọwọ́ lóun fẹ́ ká ànábì wá kírun ànábì wá gbọ́ ọmọ náà lọ́wọ́ omi sì ń kan lójú ànábì. àwọn sábà ní tẹ́bùkì ya Rasulullah ìwọ jíṣẹ́ ọlọ́run lọ́wọ́ ń sunkún ó ní rahman ó láàánú ni mẹ́yìn bá láàánú yóò sunkún ọmọ kékeré ní ló ti ṣe láyé ọlọ́run rán wáyé nítorí ìdí pàtàkì kan ọlọ́run sì pa nǹkan ìpadà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo ẹkún tó ti ṣáájú fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé ó tún padà ọlágbára ọlọ́run ọba wa. ẹ̀yọ́ màá yá mi tá a bá sọ nǹkan mímọ́ lẹ́yìn khairihi wa sharrihi kí gbogbo wa máa lọlé àti parí lẹ́kṣọ̀nù kálukọ́ kàn máa lọ lè retí títí ẹ̀ èyí tí ó máa dùn mọ́ kí ni ẹlẹ́gẹ̀ẹ́dì jama èyí tí ó máa bọ̀nú jẹ́ tó bá ti gbà bẹ́ẹ̀ ó sinmi ilé ayé ẹnìkan ò sì ní dáyà já ọ mọ́ ẹnìkan ò sì ní dẹ́rù bọ̀ ọ́ ẹnìkan ò ní tàka sí ọ ọkàn sọ fún un pé tó bá ti wà nínú kádàrá yóò kù ṣẹlẹ̀ tí ó bá sí ń bẹ̀ kò sí tó ṣe ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní walaw basatallahu rizqa li'ibadi ọlọ́wọ́n bá ní tó bá jẹ́ pé òun bá tẹ owó lẹ̀ fún àwọn ẹrú ni òun bá tẹ owó lẹ̀ fún yín tí gbogbo yín ilé kún tọ́nà kún tí báńkì kún tí gbogbo àpò àti gbogbo bí tẹ́ ń kówó sí tá à ń tẹ owó kọjá báyìí ọlọ́wọ́n bá ní tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ labagaw fil ard ọlọ́wọ́n bá ní ẹ̀yà kàtá lérí lẹ̀ ẹ̀yà yàkuyà àbẹ́rẹ́ nípa àwọn yẹn yàkuyà bó bá ti dé yóò sì yà yàkuyà òní wa mọ́sálásí mọ́ yóò mọ̀ wọ àwọn ẹbí bíntín báyìí aníkílẹ̀ yín lè jẹ́ yóò mọ̀ ṣe gbéraga nítorí owó tó ń bẹ ní ọwọ́ rẹ̀ owó tí ó sọ àdọ́mọ náà kọ́lọ́ mọ́ fẹ́ ní kọ̀ọ̀kan wà o ọlọ́run bá ní walakin yunazzilu bi qadari man yasha walakin yunazzilu bi qadari ma yasha ọlọ́run bá ní ó wá wò òun ní òjò wọn tẹ́lẹ̀ fún gbogbo yín ẹ̀ bá máa rìn lérí owó ni àmọ́ ẹ̀ dàdàkudà ẹ̀ yà yàkuyà àní nìkan mọ́sálásí mọ́ ilé ọtí lẹ́ẹ̀mọ́ sẹ́kìnì lẹ́ẹ̀mọ́ ná hòtẹ́ẹ̀lì lẹ́ẹ̀mọ́ ná ẹ̀ mọ̀ lè ta tẹ́tẹ́ ẹ̀ mọ̀ lè ṣe gambling ọlọ́run bá ní ẹ̀ yà yàkuyà sí yàyìn àti bàbá yín ẹ̀ ní bọ̀wọ̀ wọn mọ́ ẹ̀ ní tọ́jú ẹ̀ ní wẹ̀ nìkan kẹ́ sàpọ́nlé ẹ̀ mọ́ ọlọ́run bá ní ìfẹ́ kẹ́ dàdàkudà lójú ń fa aṣọ díẹ̀díẹ̀ o ó ní wàlákìn ọlọ́run ní àmọ́ yunazzilu ìsàlẹ̀ ìfún yín náà àmọ́ bí kọ́dárì máa yàṣà ẹni wọn bá díẹ̀díẹ̀ tí ó bá wù mí ọlọ́run tó sì ti wà nínú kádàrá yín àdìsíkì tọ́lọ́wọ́n fẹ́ ní kọ̀ọ̀kan wa táàfin ní sinlọ́ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa ọlọ́run ní bá a ṣe ń sọ̀kalẹ̀ yẹn à ń sọ̀kalẹ̀ pẹ̀lú kádàrá ni èèyàn wá bọ́ ó ní kó jíwèé fún ibi ó ti ń gbọ́jà ọ̀ ń parọ́ fún oníkòsí kankan bẹ́ẹ̀ mọ́ ká mọ́sálásí ṣe kankan ni gbogbo nǹkan ti bàjẹ́ irọ́ ló sì pa ọ mọ̀ pé tí wọ́n bá náwó báyìí pẹ́ nìkan ò ní kọjá ọ mọ̀ pé ibi tọ́wọ́ rẹ mọ́ ìní ibẹ̀ náà lágbára rẹ mọ́ àwọn afáàní agbára rẹ̀ ṣe débẹ̀ náà wọ́n ti gba abẹ́ bí wọ́n gbà kọjá èsì lọ́ọ́ lè jẹ́yàn àfi kó gun eré rẹ kó sì lọ́ọ́ lè jẹ́yàn bẹ́ẹ̀ má ti nígbàgbọ́ inú kádàrá èèyàn mọ̀ pé arísìkì ti lágbájá òdì tòun lọ́wọ́ ìyá ẹ̀yin náà tó gbá síbí bàbá ẹ̀yin náà ẹgbà ẹ̀ máa mọ́lé jí ń bí kájọ máa tà á nígbà tó nígbàgbọ́ inú kádàrá lójú ọ̀rọ̀ o tó o bá gbàgbọ́ ọ gbà pé owó ti tiẹ̀ yóò bọ́ sọ́dọ̀ tiẹ̀ wíwá tiẹ̀ yóò diwọ́ lọ́wọ́ ọlọ́run sì ti kádàrá ntẹ́ni kọ̀ọ̀kan ó dì mú láyé kó tó jáde láyé wọ́n ní tẹ̀yìn bá gba kádàrá gbọ́ kọ́mọ kẹrùn bọ́ọ̀ bá gba kádàrá gbọ́ mọ́ gbààwẹ̀ gbogbo ẹni tí wọ́n bá gba kádàrá gbọ́ àwọn Ramadan tó gbà yẹ ọlọ́run nígbà torí pé ìmánì rẹ ti ṣe kíní ìmánì rẹ ti break ìmánì rẹ ti bọ́lẹ̀ ìgbà tó lọ́n ṣe ní ká gbààwẹ̀ kí àwọn olópè sópè àwọn kèfèrí ó ní yá ayọ́ alladhina amanu nínú táwọn agbàgbọ́ táàfin láwẹ̀ òun náà ni al-imanu bil qadar khairihi wa sharrihi ìntẹnumọ́ abala méjèèjì yẹn o torí a máa ń fi kan kọ́ ọlọ́run lọ́rùn a máa ń fi kan kọ́ ayé lọ́rùn níjọ́ nǹkan bá rọrùn a ní alihamudulilayi ẹ bá ń dúpẹ́ fọlọ́run ẹ bá ń dúpẹ́ fọlọ́run níjọ́ ọlọ́run bá ṣe kejì a ní rántí pé khairihi ìyẹn Allah ni wa sharrihi ìyẹn Allah ni a wá gbé kó lọ́dọ̀ Allah a ní ogun abẹ́lé ni o ogun ìdílé ni o
lágbájá wò mí láàárọ̀ bó ṣe wò mí mọ̀ pé aburú kan ṣẹlẹ̀ mo kọsẹ̀ láàárọ̀ òwò náà takùn lọ́mọ mi ẹ̀rù bíi tí ń lọ́ kádàrá bú mọ́ ṣé ń bẹ̀ ń lọ́wà níbo lọ́wọ́ àjàmọ́ ọ̀dọ̀ Allah ni ó ti sọ̀kalẹ̀ Ọlọ́run ni mo kọ́ ní tí ó ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ máa dunnú ní tí ó ṣẹlẹ̀ sí yín tẹ́ ẹ máa bà yín nú jẹ́ mo ti kọ́ sókè sánmà ọ wà ń bẹ̀ lófin ní ma farratna fil kitabi min shay Ọlọ́run bá ní kò sí nǹkan kan tá a gbàgbé láti kọ síbẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ ní ayé kìí sàwa nìkan o èdèrí gbogbo àwọn igi àti irin ìgbà tí ń bọ̀ wálé láti bí a ti kéwú lọ́hùn àwọn sì ní àwọn ayan kọ̀ọ̀kan báyìí ayan tí wọ́n tíntín báyìí kò dàbí tiwa àsọ̀kan ti kó sínú tíra mi àwa jọ wọ plane èmi àti ayan yẹn lẹ́jọ́ wọ plane ajọ sọ̀kalẹ̀ nígbà mo délé tí n tó tíra lọ́bàjáde sí mi mo ní ayan eléyìí sọ ayan Nàìjíríà ẹ wo rìn àjò rẹ̀ jẹ́ mọ́ ẹ wo bí wọ́n ti bí ẹ wo bí tọ́wọ́ kú sí wọ́n bí Maka ọwọ́ kú sí Nàìjíríà ayan bó ṣe wà nù kádàrá rẹ̀ nù ìwọ náà fúnra ara rẹ̀ kò sí yàtọ̀ láàrin wọn àtàyàn yẹn tọ́ba ti lọ́rọ́ kádàrá kọ́dà yìí dérí igi tí wọ́n gbìn lẹ́kọ̀ọ́ tọ́jẹ́ pé Germany ni wọ́n ti fi kàpótí ọlọ́mọ irin tí wọ́n wà ní ilẹ̀ Yíbò tọ́jẹ́ pé Amẹ́ríkà ni wọ́n ti fi ṣe géètì ọlọ́mọ ìrìn àjò gbogbo ntọ́lọ̀ ń dá pátá ni wọ́n kọ́ lẹ̀ kì í ṣe ti mí nìkan kọ́dà àjẹ́ tó rò pé yóò yí kádàrá rẹ̀ padà wọ́n kọ́ tiẹ̀ náà fún ni ní tí wọ́n kọ́ fún yẹ ní tí wọ́n ṣẹlẹ̀ sí náà nìyẹn. Ànábì wa Muhammad sallallahu Ànábì ní la yu'minu abdun hatta yu'mina bil qadari Ànábì lẹ́ni kọ̀ọ̀kan yín ẹ̀ lè tí nígbàgbọ́ títí tẹ́ fi gba kádàrá gbọ́ khairihi ipe dáadáa rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wa sharrihi èyí tí ọ̀dà náà Ọlọ́run ló kọ hatta ya'lama anna ma asabahu lam yakun liyukhtiyahu nígbàgbọ́ ìgbàgbọ́ yín ò tí ì pé ẹ̀ tí ìdólú gbàgbọ́ òdodo ó dìgbà tó wá jẹ́ pé gbogbo nǹkan tí Ọlọ́run bá ní kó bá yín láburú lam yakun liyukhtiyahu ọ̀dà yín lójú pé ntọ́lọ́run bá kọ fún yín láburú kò ní fò yín dá èyí tó ṣẹlẹ̀ láburú yẹn Ọlọ́run kọ́ lójú ọ̀ṣẹlẹ̀ ọ wá pé Ọlọ́run ọba yẹn pé Ọlọ́run wọ́n mọ̀ pé yín tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀ àfi pẹ̀lú màá rẹ̀ mọ́ṣá ìgbà mi o yóò sì gbà ọ́ mọ́ṣá ìlà mi o yóò sì là ọ́ nítorí pé ó ti gbàgbọ́ nú ẹ̀ nígbà tí gbàgbọ́ nú ẹ̀ kọ́ ṣàdúrà kó gbà lókun ujibu da'wata da'i idha da'ani Ọlọ́run ọba ní ma dáhùn ní ma gbàdúrà yín àmọ́ wal yastajibu li wal yu'minu bi ẹgbà mi gbọ́ nínú tá gbàgbọ́ ni ká gbà pé kádàrá àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wà èyí tó dáa náà tó dùn ọ́nú yẹn o ò ní rò pé ìwọ lọ́gbọ́n ìwọ lọ́ máa ṣe wọ́n kọ́ fún ọ ni tí wọ́n bá kọ́ fún ọ kò ní ṣẹlẹ̀ ẹ dákun sọ yẹ kéèyàn máa ṣe gbéraga pẹ̀lú pọ́lọ́nkẹ́ tí wọ́n bá kọ́ fún ọ adéṣe kéèyàn lè tẹ̀ ẹ́ lọ́wọ́ wọ́n kọ́ pọ́ kọ́ lé lójú ọkọ́ lé o tí wọ́n bá kọ́ ò lè kọ́ wọ́n kọ́ lẹ̀ fún ọ kó tó délé ayé yí pé ọ̀rà mọ́tò lójú ọ̀rà o tí wọ́n bá kọ́ ò lè kọ́ wọ́n kọ́ lẹ̀ kọ́ ọmọ jẹ́ mùsùlùmí ni tí wọ́n bá kọ́ lẹ̀ kí ọjẹ́ bá bá rẹ̀ làfà ò ní jẹ́ mùsùlùmí bí wọ́n bí ọsí maka àbí ibo náà bí abúlé abisi ibo wọ́n bí abujali sí ibo wọ́n bí abutọ́líbù sí ẹ̀sìn wọn kún jẹ́ Islam wọ́n sì rí ànábì fètètè báyìí àwọn ọ̀rẹ́ ànábì àwa gbà ní kọ́lọ́ mọ́sá jẹ́ àárín jọ́ọ̀lì kìyàmù ó tún wá jẹ́ fámílì ànábì àmọ́gbàtà àkọ́ wàá nàmọ́ àkọ́tọ́ ọ̀hún ànábì ní gbogbo tó bá fún ọ dá nínú aburú lam yakun liyusibahu kó o tètè gbà pé Ọlọ́run kọ́ lẹ̀ pé yọ sí ọ ni má gbára lé nǹkan kan pé kinní kan lọ́ fà tí ò jẹ́ ká burú yẹn ó sí ọ pé ha mo mú kinní yẹn dání kinní tá a fà yẹn fún mi àfa tí ní ìbá ti mú dání nǹkan kan ò ní sèyàn ọgbọ́ lọ́n gbọ́ ọgbà kádàrá gbọ́ nǹkan kan nínú tọ́lọ́ndá yìí nǹkan kan padà lọ́lẹ̀ dì mú ẹja jẹ ẹja mú ẹja wẹ̀ yọ wá yí tọ́lọ́n kan padà kò sí lọ́sẹ̀ jẹ́ pé tọ́ bá jágbó lọ tọ́ wá àjò lọ ìlú tọ́ lọ yẹn bóyá yẹn mẹ́ta lẹ lọ ẹlẹ́ni lè sóògùn owó láàrin bí oṣù mélòó ẹnìkan lówó nu yín àwọn méjì yòókù wọn ò ní àbí kan ya wèrè nu yín kí ló dé táwọn tọ̀ wọ́n ò ní nǹkan kan ìlẹ́jọ́ jẹ nǹkan kan ìlẹ́jọ́ mu ní tí bàbá ń fún yín jẹ ní fún yín mu kò sí nǹkan kan tó lè ṣe nínú ayé yín kò lè yí nǹkan kan padà nínú kádàrá yín o ẹni tó níyẹn wọ́n ti kọ́ bí ọ̀jáde náà àsìkò tí ó lówó náà nìyẹn ẹni tí ó sì níyẹn kó tó kú lọ́dọ̀ bàbá yìí kó tó lọ́dọ̀ bàbá mi kó tó kú òlu yẹ kó tó lọ lú mi ìtọ́lọ̀ ń kọ náà ní ọ̀padà sí kíni ní ọ̀padà sẹ́ bọ́dọ̀ bá rí báyìí tá la wá sọ mi ti ara wa fún Allah nílẹ̀ Yorùbá àmọ́ ń dákọ̀ aláàgàn àmọ́ tá a bá dé kọ̀rọ̀ kèrí bẹ̀ mọ́ o tá a máa sojú fúrúntà yẹn
ní táwọn èèyàn ń jẹ nínú kọ̀rọ̀, ní táwọn èèyàn ń wẹ̀, ní táwọn èèyàn ń mu, ní táwọn èèyàn ń sọ ògèdè tẹ́lómi ń pè ó ju ti bàbá ọlọ́dẹ lọ. ó sì lè jẹ́ mọ́mú mọ́sálásí, ó lè jẹ́ ìyá alásàlátù. àwa fẹ́ gba short cut kí n tọ́wọ́ àánú kádàrá kọ́ mọ́ bá ṣe àbí ẹ̀tàn lásán. kádàrá ọ̀dà gẹ́gẹ́ bí mọ́tò tí ń gbé wa ibi tí máa ń gbé ọlọ́ọ̀lọ́ ńlọ. nígbà tó gbé wa wá sádùúgbò yín lè ní sáà wá wá tí ó bá sínú kádàrá pa wá bí èèyàn gbàgbọ́ mi lọ ni ọlọ́ọ̀lọ́ èbúté mẹ́ta mọ́tò rẹ̀ darí sọ́nà Badagiri ó dìgbà ilẹ̀ bá sún tó ẹ̀dákan ànílé wá wá sí mọ́ nígbà tó lọ́wọ́ ọkọ́ èèyàn máa yá mi ẹ̀dákan tó lè tọ́ lọ́wọ́ bá wa gíní kan ṣẹlẹ̀ sí ọ kádàrá ni o ọlọ́run ló sì kọ́ bẹ́ẹ̀ al-haqqul wahid ẹ̀ẹ́dọ́dọ́dọ́ ọ̀rọ̀ ìjà máa bára wa sọ òun náà ni pé al-qadaru naw'an kádàrá méjì ni tí wọ́n máa ṣẹlẹ̀ ad-dahiku wal-buka a máa sunkún láwọn àsìkò kan a máa rẹ́rìn láwọn àsìkò kan. ilé ayé rẹ bọ́lọ̀ ń ṣe sọ́ọ̀nù náà ní kọ́ ya bá fi sí kó o lè sinmi torí o ní sinmi o tó bá ti gbà pé nìkan lọ́pọ̀ lẹ́rìn kíní kan ló fa àánú wọn fún ọ kíní kan ló ṣínà fún ọ ò ní sinmi o tó bá jẹ́ pé àdàbà ni àdàbà lọ́mọ jẹ tí èkó láyé o tó bá jẹ́ pé pẹ́pẹ́yẹ ni pẹ́pẹ́yẹ náà lọ́mọ lé káàkiri o wọ́n wà lọ́lẹ̀ wọná lọ́rùn torí gbogbo ẹni tó bá ti gbẹ̀tọ̀ ọlọ́run fún nǹkan míì ọlọ́run ló máa ń yí padà bí ọwọ́ àgbà pé kíní kan ló yí padà èyí ṣe mùsùlùmí mọ́ nítorí ajẹ́ mùsùlùmí náà ni pé adéwájú sẹ́lẹ̀ fún ọlọ́run pé ọlọ́run ọba ní ń darí wa o ní ń darí ayé wa o Rabbul alamin o ní ń tọ́jú wa o yudabbirul amr o ní ń darí gbogbo nǹkan àwa bẹ̀ nínú àánú rẹ̀ kọ́lọ́mù mọ́sáyè fẹ́ni kọ̀ọ̀kan wá sí kòńgẹ́ dáadáa wọ́n láwọn rẹ́rìn láwọn àsìkò kan èèyàn máa sunkún láwọn àsìkò kan nǹkan máa pọ̀ lọ́wọ́ èèyàn owó pọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n máa bù fáwọn èèyàn láwọn àsìkò kan ọkọ̀ ọba kò kọ́kọ́rọ́ nìkan ló mú jáde ó sì bọ́ọ̀sì báyìí kò ní sí nǹkan kan bẹ́ẹ̀ ó wo dẹ́bìtì aláàtì báyìí pé 00 ni ẹnìkan kò sí ọ bọ́lá ń ṣe kọ́ lásìkò yẹn sórí 00 yẹn tọ́lọ̀ máa tún kádàrá pé dáadọ́ tún dé oyè wọ́n lè sẹ́ndì 10 million síbẹ̀ pé odò mélòó lẹ́yìn sí odò méje wọ́n ní kọ́ lè parí sẹ́wọ̀n tó bá sì ṣe tán kọ́ wá gba 4 million owó sẹ́rẹ̀ sórí méjèèjì yẹn ta ní darí ẹ̀ mọ́fì kankan ní méjèèjì kọ́ sọ́dà kan lọ́rùn yí pé àjẹ́ ló ṣe léyìí ayé ló ṣe léyìí àwọn àgbà náà ṣe yìí àfà ló ṣe yìí pásítọ̀ ló ṣe yìí kọ́mọ́ sórí bó o nítorí sórí àwọn tó rò pé wọ́n lè yí kádàrá rẹ̀ padà tó bá jẹ́ pé wọ́n bá ní agbára yẹn lọ́wọ́ tara wọn ni wọ́n kọ́kọ́ ṣe kíni ni wọ́n kọ́kọ́ yí bàbá olówó tó ní ọ̀fẹ́ lówó sí ẹni tó fẹ́ ń ṣògùn owó fún ọ rí pé kò lówó tó owó tí wọ́n bá fún ni ó fi ṣe kíni ni ó fi jẹun òun àtàwọn ẹbí ẹ̀ yóò ní ẹ má pẹ́ iṣẹ́ yẹn ti délẹ̀ o ẹ̀yin náà jẹ́ pé bàbá ẹja ṣe jẹ yẹn àwọn ọ̀sẹ̀ bọ́ mọ́ afẹ́ ẹlẹ́bọ ẹ̀yin náà má fi para ẹ̀wẹ̀ yẹ sọ fún un pé tá a sì ti náwó lé lérí òun náà ò ní ẹ̀tàn lásán ni yín tí ń pòpò yẹn ò ní nǹkan kan ṣe ìtọ́lọ́wọ́n bá aláàbá kọ́ lẹ̀ òní ọ̀sẹ̀lẹ̀ tọ́wọ́ wá ṣe déédéé ìgbà tó kò tán yóò wá ní tóun kò ní ó jẹ́ kọ́sẹ̀lẹ̀ kò fún rẹ̀ náà. wọ́n láwọn àsìkò kan owó ọmọ pọ̀ láwọn àsìkò kan owó ọmọ kéré ìtànpẹ̀ kádàrá nìyẹn a máa ta láwọn àsìkò kan gbígbà tó jalè ó kó sápò tó máa fìbọ̀ báyìí tó gbé àpò lọ báǹkì tí wọ́n ní ẹ máa bọ́ ọ́nú létí yín Allahu Akbar nǹkan bẹ lọ́dọ̀ ọlọ́ ó ti kọjá tẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ ó sì jí lára ọgbà mi báyìí àfa ó bo ẹkùn ni pé ọlọ́run bò láṣẹ báyìí ó sì kankan lẹ̀ ní tó ń bọ̀ o inna ma'al usri bọ́lọ̀ ṣe tó nìyẹn iná ló já mọ́ ọlọ́run àtẹ́wá jẹ́ pé ìbànújẹ́ nìkan bá nìyẹn ní mọ́ ọlọ́run tọ́wọ́ jẹ́ pé ẹ̀rín nìkan bá nìyẹn ní mọ́ ọlọ́run òru ló já mọ́ yẹ ọ̀sán ló já mọ́ yẹ òru وبضدها تتميز الأشياء وبضدها تتميز الأشياء wọ́n opposite nǹkan ló jẹ́ àmọ́ yìí kejì ẹ̀ ẹlòmíín bọ́ ọlọ́run gbó lọ́wọ́ ẹ̀ lọ́sẹ̀sẹ̀ gbọ́n wípé àṣẹ bí yẹn bá rówó yẹn máa ń tọ́jú owó ni lẹ́yìn náà kádàrá á máa dunnú lẹ́yìn náà kádàrá á máa bànújẹ́
ọmọ lálàáfíà láwọn àsìkò kan ọmọ dùbúlẹ̀ rẹ̀ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí yẹn ìtọ́kàn mọ́ tọrọ ni pé ọlọ́run ọ̀rẹ́ mi fún mi lálàáfíà o ó tún bẹ́ẹ̀ náà ni o torí la yaruddul qada'a illa du'a àdúà ó nípa púpọ̀ nínú kádàrá àwọn afá aládùá yẹn gan yóò ti wà nínú kádàrá kó ṣe tí ó bá ṣe nínú kádàrá ò ní jòkó láti ṣe bó o fẹ́ ṣe ò ní rí ṣe bó o jí bó o sàlọ̀ látàn ó tó sọ padà àfikọ́sá kó ọ̀rọ̀ rẹ lọ́lọ́run lọ́wọ́ lẹ́yìn náà al-haya wal-mama bá a ṣe ń bẹ tá ń sẹ̀mí yìí kádàrá kan nìyẹn tó bá yá àmọ́ kú lọ́kọ̀ọ̀kan ìyá rẹ ti kú bàbá rẹ ti kú lójú ọjọ́gún lé ìwọ náà kú àwọn ọmọ rẹ náà ṣe kíni àwọn náà jogún ẹ ẹni tó wà lọ́fíìsì ti kú ó ti rìtáyà ìwọ náà padà rìtáyà ẹlòmíì yóò tún jókòó sí eré àga tí wọn náà ṣe kíni náà fi ní la tatakabbar mọ́ sí gbéraga ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa nígbà tọ́rọ̀ wá rí báyìí àwọn afáwa ní lil qadari maratib arba ká tó gbà pé lágbájá nímọ̀ nínú kádàrá ọgbà nǹkan mẹ́rin bọ́ dénúdénú ọwọ́ àgbà gbọ́bẹ̀ tó fi jáde láyé tó bá ti yẹ nímọ̀ nípa kádàrá ti yẹ tí nímọ̀ nípa kádàrá bá ti yẹ gbogbo erigun márààrún tó kù òun náà ti yẹ torí tẹ́lẹ̀ bá ní gbogbo nǹkan mọ́ gbàgbọ́ kádàrá nìkan ní gbàgbọ́ àwọn àlùfáà ní àbí bẹ́ẹ̀ bá ti yọ pílà kó nulẹ̀ kílẹ̀ ọmọ dàwó lókun alákọ̀ọ́kọ́ nínú tó gbàgbọ́ nínú kádàrá tí ó gbọ́dọ̀ kú lẹ́mìí rẹ̀ má tó fi bọ́ lọ́hùn tu'minu bi anna Allaha alimu bima waqa'a qabla khaliqihi kó lè gbàgbọ́ yìí pé Ọlọ́run bá nímọ̀ sí gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí ọ kó tó dá ọ nǹkan kan ò sì ní ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìmọ̀ Ọlọ́run tí kìnìún kan bá ti ṣẹlẹ̀ nǹkan lọ́wọ́ sọ fáwọn èèyàn ẹ mọ̀ ya ẹja máa ṣàdúrà lọ Ọlọ́run mọ̀ sí tó wí ni ó kú rere àmọ́ kò ní kíní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn Ọlọ́run ìpè Ọlọ́run yẹn ṣe ká Ọlọ́run ọmọ sílẹ̀ yìí o Ọlọ́run sì sọ pé wa'lamu anna Allaha bi kulli shay'in alim Ọlọ́run bá ní ẹ lè mà ìpè Ọlọ́run ọba ó ní mà nípa gbogbo nǹkan ìwọ wá lọ́lọ́run ọmọ sí ìmánì ẹ ti bàjẹ́ tí kankan bá ti ṣẹlẹ̀ ṣọ báyẹn bá ti wá bá ọ ìpè alájà alájì afa torí yọ ká afa náà fa ẹ̀yọ́ máa ya yọ kan pásítọ̀ yọ kan babaláwo eléré àwọn ẹlẹ́gbẹ́ awo yọ kan ìyá ìjẹ́ ìyóso adáhunṣe yọ kan wọn gbogbo wa ń bẹ lábẹ́ kádàrá Ọlọ́run Ọlọ́run ló dá gbogbo wa Ọlọ́run nìkan làdánwò kan torí nǹkan ló dá dánwò tí kankan bá ti wá ṣẹlẹ̀ kí ló kọ́kọ́ sọ nínú ẹ̀mí rẹ pé Ọlọ́run ṣe kí ni Ọlọ́run mọ̀ sí bó ṣe sọ yẹn o ti gba máàkì wájú Ọlọ́run Ọlọ́run mọ̀ sí tọ́ gbàgbọ́ yẹn yóò wá bí ìfọkànbalẹ̀ sí ọlẹ́mì pé kò sẹ̀yìn Ọlọ́run nítorí ńgbà míì Ọlọ́run àfi dáadáa sábẹ́ àdánwò ẹ̀yọ́ màyá mi wọ́n dìtẹ̀ mọ́ wọ́n lé ọkọ̀ níbi iṣẹ́ kan nítorí kábà gbé ọ sípò tó ga tó ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ tọ́ba wá débẹ̀ yẹn tán lọ́wọ́ wá pé Ọlọ́run mọ̀ ṣe tó ní kí wọ́n lé mi kó mẹ́ẹ̀ àmọ́ tó bá ní imán nígbà wọ́n lé ọkú ó padà àrẹ ọgbà mọ́ ipe gbogbo àdúrà tá a ṣe náà wọ́n padà lé wa náà ni ustaz gbogbo ohun tẹ́ni àkàkà gbogbo ẹ̀ wọ́n padà lé wa náà ni Ọlọ́run fẹ́ post ẹ̀ sípò míì tó ga jù yìí tí ń lò tẹ́lẹ̀ lọ ló fi jẹ́ pé gbogbo àdáwò kọ́ ni àmì wò Ọlọ́run gbà mí máa ń fẹ́ sóore fún yàn yóò wá gbé gbọ̀nà àdáwò kàṣà inú lèmínà ní àdàkọ̀ náà tó lè lèmi hàní àwọn àlùfáà wa wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà afárá tààgùn débi ọ̀la afárá tààgùn débi ọ̀la yóò wá jáde àwọ bọ́ọ̀ bá sì gun afárá o lè débùté ibi tó ń lọ. túmínú bí anàlá amọ̀dà kọ́lámà àyẹ̀kùtùbà kúlẹ̀mà sàyàkà wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tó tún gbàgbọ́ lábala kádàrá òun náà ni pé Ọlọ́run ọba pàṣẹ fún kálámù Ọlọ́run ọba ó ní ìwọ kálámù ó yá máa kọ gbogbo tí ó ṣẹlẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ gbogbo tí ó ṣẹlẹ̀ sí kálámù gan kó nǹkan kọ́kọ́ tiẹ̀ tọ́ba wa kọ́ tán kọ́ mọ́ wa kọ́ gbogbo tí ó ṣẹlẹ̀ fún gbogbo tọ́lọ́ǹda ọkọ̀ tán bẹ́ẹ̀ Ọlọ́run ọba aláwa gbé sí láwùl mahfuz láwù yẹn wọ́n ní wàhálà ni àmọ́ wàhálà yẹn ó yàtọ̀ sí wàhálà tí wà yìí jẹ̀mọ́ ó tóbi gan gbogbo nǹkan ni wọ́n kọ síbẹ̀
iye yẹ̀pẹ̀ tó wà lérí ilẹ̀ Ọlọ́run ọba nọ́mbà rẹ̀ wà ńbẹ̀, iye ewé tó wà lérí ilẹ̀ Ọlọ́run nọ́mbà rẹ̀ wà ńbẹ̀, iye igi tó wà lérí ilẹ̀ Ọlọ́run ká tó wá pé àwọn ilé bàǹbàǹbà nǹkan táwọn ò lè ka Ọlọ́run mọ yẹ ṣẹwárí inú láwọlì màfúsì yẹn náà ibẹ̀ ni wọ́n wá gbé ètò ìṣẹ̀mí tèmi àti tiẹ̀ ibẹ̀ ni wọ́n gbé sí ọwọ́ ńbẹ̀ Ọlọ́run fi ní ma farratna fil kitabi min shay kìí sàlù Kùránì ni wọ́n sọ yẹn kìí sàlù Kùránì ní kìtàbù bẹ̀ yẹn láwọlì màfúsì ni Ọlọ́run ní àfin kankan lẹ̀ nínú tí ó ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ ayé dópin ayé láì kọ́lẹ̀ ṣe láwọlì màfúsì kí ló tọ́lọ̀ wọn bá aláàfin kọ́lẹ̀ nítorí kó lè bá a dá ọ lójú pé kádàrá rẹ wọ́n ti lẹ̀ ẹgbẹ́ tí wọ́n bá lẹ̀ àwọn tó pass in school tó kọ ẹlòmíì lè wọ bẹ̀ wọ́n ti lẹ̀ mọ́ bẹ̀ láwùlì màfúsì àjẹ́ kan ò tó bẹ́ẹ̀ kó dé bẹ́ẹ̀ kọ́dà màláyíkà ò tó bẹ́ẹ̀ kó dé bẹ́ẹ̀ màláyíkà kò tó bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá lẹ́tì máa gbọ́ pé wọ́n ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ ní ń lo kádàrá rẹ̀ wọ́n ní wọ́n ń lò nígbà mi wọ́n ní ayé ti yí kádàrá rẹ̀ padà ayé gun sánmà alákọ̀ọ́kọ́ ayé gun sánmà ẹlẹ́ẹ̀kejì ayé gun sánmà ẹlẹ́ẹ̀kẹta sáyé ò ní jábọ́lẹ̀ sí ò ní ti jábọ́ ẹ wọ àwọn gbàgbọ́ tá à ń dé káàkiri nílẹ̀ Yorùbá wọ́n ní ayé mọ́mọ́ pa kádàrá mi dà mọ́ bí ti kádàrá wà ní lókè sánmà kejì ìrìn àjò sánmà kan sí sánmà kan ìrìn àjò 500 years ni ìgbàtà yọba fi rìnrìn bíi 100 yóò ti ṣe kíni òun àti ẹyẹ rẹ̀ òun àti ìyẹ́ rẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti jábọ́lẹ̀ wọ́n ti fọ́nká sílẹ̀ lẹ̀ májì wọ́n tàn ọmọ tó bá ti ń kéwú àbúrò ò lè lo kádàrá ẹ̀gbọ́n ò lè lo kádàrá àbúrò irọ́ gbogbo ẹ̀ kò sí lárọ̀ọ́wọ́tó wọn àjẹ́ ò lè yí kádàrá kankan padà bọ́bá lè yí ni ó yẹ kó yíjọ́ ẹkùn tiẹ̀ náà síjọ́ ẹ̀rín ìrìn àjẹ́ wọn àdìmítì ayé àwọn tí wọ́n ń dẹ́rù báyìí yẹn fíìmù tẹ̀ ń wò yẹn ló jẹ́ irú ọmọ báyìí o ẹ máa wo fíìmù ìpè àwọn wa lọ lè pa kádàrá ẹ̀ dà ìgbà tó ń wo fíìmù kéwu ló ṣe yẹ kó ọmọ ké àwọn kéwu tó yẹ kó ọmọ ké ni ọmọ lọ lè kéwu káwọn afọ ọmọ bọ́pọ̀ lọ rẹ sọ̀rọ̀ wọ́n ní ìyàwó rẹ̀ ló yí kádàrá rẹ̀ padà ẹ̀rí pọ́kọ rẹ̀ ń rágó ni irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o kádàrá ìyàwó rẹ̀ tó bá wá èyí tí wọ́n náà bá wá nù tó bá sì wọ́ lọ́wọ́ bá ó lè yí padà lásìkò tó bá wù. ẹ̀yọ́ maya mi á gbà pé ó ti lákọọ́lẹ̀ lànàbí fi sọ fún wa nínú àdìsí abúlábù náà bá sì gbà wá ànàbí ni wọ́n alam ànàbí ni olè ma ìwọ Abdullahi anàlẹ̀ ummata ti gbogbo ayé láwùí táwọn ala yanfa'uka bi shay táwọn aláwọn fẹ́ ṣe lóore kan lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu laka wọn ò lè róore kan ṣe fún ọ àforí tọ́lọ́mùbá ti kọ pé ó tẹ̀ lọ́wọ́ kí gbogbo ayé kójọ wípé àwọn fẹ́ dá lágbájá lọ́lá àwọn fẹ́ sọ́dọ̀ lówó àwọn fẹ́ sọ́dọ̀ lẹ́ni tó ní Ọlọ́run bá ní wọn ò lè rí kankan ṣe fún ọ àfi tèmi Ọlọ́run bá kọ fún ọ pé yóò ṣẹlẹ̀ sí ọ nínú dáadáa tọ́lọ́run ní máa ń ṣe kìí ṣe tẹ̀dá Ọlọ́run al-umma gbogbo ayé lọ́lọ́run rí fàṣí kí wọ́n parapọ̀ pé àwọn fẹ́ gba ṣọ́ọ̀bù fún ọ àwọn fẹ́ raníṣẹ́ fún ọ Ọlọ́run bá ní kò lè rọrùn àfi tèmi Ọlọ́run bá kọ wípé yọ tẹ lọ́wọ́ nínú àǹfààní ayé wọ̀nyí ní táwọn àwọn tí wọ́n bá sì kójọ aláàyè dòrú kà pé àwọn fẹ́ fara ní ọ àwọn fẹ́ ṣe ọ́ láburú àwọn fẹ́ faburú ṣe ẹ́ bíṣẹ́ ìyìn bó ṣe kó kéré tó lámúyẹ dòrú ka ilà bíṣẹ́ yìí kọ́ ní katabahu Allahu alayk wọn ò lè ráburú kankan fi ṣe ọ́ àfi aburú tèmi Ọlọ́run bá kọ pé yọ ṣẹlẹ̀ sí ọ ṣe mọ̀ pé àdìsí yìí sì ó já mọ̀ pé Ọlọ́run kẹnu ayé àti ẹ̀dá rẹ̀ bọ ìtọ́fẹ́ ṣe fún ẹ̀dá ẹ̀ Ọlọ́run gbé kálukú lẹ́nu sọ́hùn wípé ẹ lè fa burú ṣe àfi tí n bá kọ pé yóò ṣe láburú tí wọ́n bá ti wá gbàdí sí gbọ́ ṣé ẹ̀rọ ọmọ bọ̀ mọ́ nígbà ẹnìkan bọ̀ wá sí ọ kọ́dà ẹnìkan tàka sí ọ ọkàn ni ọmọ ìyá jòkó jẹ́ alájà ẹ jòkó jẹ́ ìyá mi dọ́lọ́ bá kọ ní ọ̀sẹ̀lẹ̀ sá ẹ lẹ́nu mẹ́ kò sí lẹ́nu mẹ́ lóòótọ́ bó ṣe kọ́kọ́ sẹ́yìn kan yàrá ọjà pé ọmọ yìí gbára lé gangan o kí ló gbára lé Allah ayé àdó jà yọ ọmọ ronú pé ọmọ tó wà bóòdì láti sọ̀rọ̀ yẹn nídìí bẹ́ẹ̀ anabi ni kọ́dí kataba Allahu alayka rufi'atil aqlam kálámù tá a fi kọ́ kádàrá yín àti gbé kó lérí tákàdá wọ́n ti gbé kó ń bẹ̀ wa jaffati suhuf níbi tá a kọ́ sí o ti gbẹ tani wàá tó mi kọ́ kò sí èyí tá a kọ́ tani ọkọ̀ rẹ wọ́n ló ti gbẹ síbẹ̀
kò sí ìrẹsà tó lè ìrẹsẹ̀ ọlọ́run ló dúdú ọ̀fẹ́ máa bóra àbí ọ̀gbà kádàrá ó di mọ̀tíkọ́lọ̀ ó dàbí wín tọ́ba dìgbẹ̀yìn ayé ó wá jọ wín nítorí pé ọ̀gbà kíni gbọ́ ọ̀gbà kádàrá wọ̀ ọlọ́run bá aláà ní kó o ti rìn ọlọ́run fẹ́ sanra túláàsì ọ̀wọ́n ló lè fún ara rẹ̀ òun fún àyà òun fún ẹ̀yìn kánsà ló ń kọ lẹ́tà sí i bí Yorùbá ti gba kádàrá kí ni Yorùbá ní yọgbà wọn láwọn ọ̀pọ̀ wọn rí yẹn sọ bọ́ọ̀ bá ti gba kádàrá kí lọ́gbà òdòdó ọlọ́run fún ọ níyàwó oníkèsè tiẹ̀ kí ló dé tẹ̀sí nìka nígbà tó ọlọ́run ti kọ pé èyí tí wọ́n mọ̀ sínú ọlọ́run fún ọlọ́kọ oníkèsè tiẹ̀ ọlọ́run wá mi ọ̀wá ń sílé ká àdáwò ni ìyàwó tọ́lọ́run kádàrá pọ̀ fẹ́ náà lọ fẹ́ wọn ọmọ tọ́lọ́run kádàrá pọ̀ òbí náà ló bí wọn ọkọ tọ́lọ́run kádàrá pọ̀ òní náà ló ní ẹ ẹnu pé èyí tó bá burú ń bẹ̀ mọ bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nbọ̀ yí padà èyí tó bá sì dá kọ́ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run èyí tọ́lọ́run bá aláà bá sì lóhùn òyí padà mọ̀ ṣe sùúrù ọlọ́run ò lè yí gbogbo kádà fún ọ torí ó ti ní kádàrá rẹ̀ khairihi wa sharrihi yamhullahu ma yasha wa yuthbitu wa indahu ummul kitab ọlọ́run bá ní òun náà lòun máa pa èyí tó bá wùn rẹ èyí tó wà lọ́dọ̀ màláíkà torí àwọn náà tún ní kọ́pì kan bẹ̀ ibẹ̀ ni wọ́n ti yanjú òrùlé Lailatul Qadri ní tí ó ṣẹlẹ̀ ní ọdún kan kádàrá ọdún kan òrùlé Lailatul Qadri ni wọ́n kọ́ sọ́dọ̀ àwọn màláíkà ń sánmọ́ alákọ̀ọ́kọ́ ọlọ́run lóun lè pa èyí tó bá wùn rẹ òun sì lè filẹ̀ bẹ́ẹ̀ wa indahu ummul kitab ìyá gbogbo tíra gbogbo ummul kitab àpé kìtàbù kan lélẹ́yìn náà umu rẹ̀ òun wà ní pé Lawhil Mahfuz wọ́n níyẹ kò sí ní ọ̀pá rẹ̀ àfọlọ́wọn ọba àlá nìkan kí ni ẹlẹ́gẹ̀dẹ̀ ta ni kò gbàgbọ́ kíláàsì làwà alákọ̀ọ́kọ́ a ní kò gbàgbọ́ ọlọ́run nímọ̀ nípa tó bá ṣẹlẹ̀ sí ọ àbí àti ó sì nímọ̀ sí ìṣẹ̀mí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ọkọ̀ ọ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀ yẹn kì í ṣe kọ́ mọ́ bá gbàgbé ọkọ̀ ọ̀lẹ̀ nítorí kó lè bá fi dá ọ lójú pé wọ́n ti lẹ̀ mọ́ o made in China kò sẹ́ni tí ó parẹ́ wọ́n ti kọ́ síbẹ̀ wọ́n ti lẹ̀ mọ́ bẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kẹta antumina bi anna Allaha sha'a ma waqa'a ma sha'a kana wa ma lam yasha lam yakun. ìtọ́lọ́wọ́n bá aláà bá ti ní kó ṣẹlẹ̀ sí ọlọ́run ló fẹ́ bẹ́ẹ̀ ìwọ lè má fẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn lè má fẹ́ bẹ́ẹ̀ nígbà míì àwọn èèyàn wọn bá yàn ṣàdúrà wọn bá yàn bẹ́lọ́n ọlọ́run wa ní èmi ò fẹ́ bẹ́yìn ṣe fẹ́ hùn èyí tèmi fẹ́ nì torí pé nígbà míì èyí tọ́lọ́run fẹ́ yẹn ó lè jẹ́ pé ó lóore jù èyí táwa ń fẹ́ lọ nígbà míì sì ni ọlọ́run fi hàn wá lè mà yóò fi jẹ gàba pé òun lọ́lọ́run ọba òun lòún dá ọ òun sì lè ya fọ́tò tó bá wù ú sínú sẹ̀mí ẹ̀ wọ́n ní gbogbo tó bá ti ṣẹlẹ̀ ọmọ ní ọlọ́run ní màsí ẹlẹ́ẹ̀kejì bọ́lọ̀ ṣe kọ́ ni ẹlẹ́ẹ̀kẹta kọ́ bọ́lọ̀ ṣe fẹ́ ni ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu rẹ nìyẹn o tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀rọ̀ tí sì ń jáde yẹn bó o ṣe ń sọ yẹn inú ọlọ́run ṣe ń dùn torí pé o ti fi ẹ̀tọ́ ọlọ́run ọba o ti fọ́ ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ o fi ẹ̀tọ́ ọlọ́run ọba kó sára ẹ̀dá rẹ̀ ẹlòmíà pé ẹ̀yin bàbá bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ni o ẹni bá fẹ́ kó là ẹni ó là ẹni tẹ́ bá fẹ́ kó jèrè ni ó jèrè ẹ̀yin ayé ẹni tẹ́ bá pọ̀n òní ó sọ̀ksídì irọ́ o ẹnìkan ìfẹ́ nǹkan kan kọ́ wá yí fífẹ́ tọ́lọ́run padà fífẹ́ tọ́lọ́run ní máa yí gbogbo fífẹ́ padà ọlọ́run fi ni wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin ọlọ́run ọba ní gbogbo yín lẹ́ẹ̀ máa fẹ́ ẹ máa fẹ́ ipe ẹ fẹ́ ṣe nǹkan kan gbogbo ala ní tàn fẹ́ náà wàbí ọlọ́run ọba ní gbogbo tẹ̀ ń fẹ́ yẹn ẹ lè rí àfikọ́ jẹ́ pé òun náà ti fẹ́ kẹ́ ẹ rí tọ́lọ́run bá ti fẹ́ nǹkan kan ẹ̀yọ́ màá yá mi dáadáa lọ́fẹ́ ni o aburú lọ́fẹ́ ni o kò sí bambalẹ̀ ni tí ó yí padà láyé àti nsánmọ́ kọ́dà àwọn màláíkà wọn lágbára ẹ̀ malakul mukarrab wala nabiyyun mursal anabi ọlọ́wọ́n ọba kan lágbára láti yí kádàrá anabi ọlọ́wọ́n ọba yóò bẹ̀ lọ́n ni táwọn yẹn bá wá bá anabi sàlám anabi ọwọ́ wa bá wọn bẹ̀ lọ́n kèsì pé anabi sọ pé ọyá mo fẹ́ kọ́ mọ rí báyìí kó sì mọ rí bẹ́ẹ̀ léyìí táwọn ṣé wa máa ń ṣe àgbéré ńlẹ̀ Yorùbá yẹn tí wọ́n máa sọ̀sọ́ kú sọ ẹni tí ó ti rojú tó ara ayé tiẹ̀ tí wọ́n máa sọ pé bá ṣe fẹ́ nìyẹn kó sì rí bẹ́ẹ̀ ọgbádùn ni bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ kó sì rí bẹ́ẹ̀ ẹnìkan pàdé anabi ó ní
masha Allah wa shi'it nítorí ọba ti fẹ́ lọ́lọ́run gbọ́dọ̀ fẹ́ anabi ni aj'altani lillahi niddan ọ̀fẹ́ fèmí alọ́ èmi àtọ́lọ́run ọ̀fẹ́ fi wá sí gbéra wa ọ̀fẹ́ fi mí sípò ọlọ́run wọ́n sọ̀sọ́ kú sọmọ́ o kul masha Allahu wahda nítorí ọmọ sọ láti sin ni pé nítorí ọlọ́run bá ti fẹ́ ní máa ń ṣe èmi anabi ọba àmọ́ fẹ́ fífẹ́ ọlọ́run ní máa ń ṣe kì í ṣe fífẹ́ tèmi anabi ra yọra rẹ̀ kúrò nínú ọ̀jàgà ẹbọ pé mọ́ sọ mí di ẹlẹ́bọ èmi àtọ́lọ́run àyè ṣe sàwáwò. nígbà anabi ọ̀wá lágbára láti fẹ́ káyíṣà ó bímọ ìyàwó rẹ̀ ọmọge tọ́fẹ́ náà nìyẹn òun náà lọ́mọge àárín àwọn ìyàwó ẹ̀ àwọn yòókù adélébọ̀ ni anabi fẹ́ àbí ọ̀fẹ́ umu kini máa ń pe Aisha umu kini umu Abdullahi sọ́wọ́ bímọ ṣé ó dùn mọ́ anabi wò ṣe bímọ anabi gba kámú ni ìwọ náà gba tiẹ̀ ní jama mọ́lẹ̀ arábìnrin yẹn lọ o máa tọ́jú ẹ̀ bọ́jọ́ bá ti lọ oyin ò lè fẹ́ ìyàwó mi bọ́lọ̀ bá kádàrá yóò fún ìyàwó tó ṣẹ̀dé yóò tó padà fóònù náà ìyàwó mi tó fẹ́ yẹn ní òní jẹ́ kọ́ ọmọ ranjú mọ́ nínú ilé yóò mọ kúlù tẹ́ńṣàn rẹ̀ àmọ́ pé kò bímọ ẹja lè wá agúnlẹ̀ ńlẹ̀ wọn ọ̀wọ́n dọ́gbọ́n kọ́ lẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ títí tó fi dìfọ́sì ọ̀bẹ̀rù ọlọ́run sóhun òun ló fẹ́ kóhun mọ́ bímọ ta ló fẹ́ Allah wọ́n kọ́ fún ni kì í ṣe pé òun ló sọ̀rọ̀ ẹ̀ lábẹ́ alákọ̀ọ́kọ́ nínú tá gbàgbọ́ ọlọ́run ní màsí ẹlẹ́ẹ̀kejì ńkọ́ bọ́lọ̀n ṣe kọ́ ni ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ bọ́lọ̀n ṣe fẹ́ ni ẹlẹ́ẹ̀kẹrin antumina bi anna jami'al kainati makhluqa khalaqaha Allah wa awjadaha gbogbo tí ń ṣẹlẹ̀ ní ayé pátá ọlọ́run ló dá gbogbo ẹ̀ ọlọ́run ló dá ọtí bẹ́ẹ̀ ni ọlọ́run ló dá igbó bẹ́ẹ̀ ni òun ló dá gbó ó ní nǹkan kan tó fẹ́ fi ṣe lójó ṣe kíni lójó ọ̀dà kọ́ wa ní eléyìí ó kí ló dé tọ́lọ́run ṣe dáa nígbà tó lọ́wọ́ mọ̀ pé wàhálà ni wọ́n wá sí kínní ni wọ́n wá dì lérí ilẹ̀ ọlọ́run èyí hàn kàn ọ́ nínú kádàrá ni pé gbogbo ohun tó bá ti ń rí ọlọ́run ló dá ọlọ́run bá aláwo ní Allahu khaliqu kulli shay ọlọ́run bá ní gbogbo nǹkan pátá èmi mọ̀ dá gbogbo ẹ̀ bàbá aláwo ti ń pààyàn náà ti ń sàṣeyàn tó rán àwọn àlìjànú síyàn ọlọ́run ló dá gbogbo ẹni tó ní ọ̀sọ́ ọlọ́run ló dá wọn gbogbo ohun tí ń ṣẹlẹ̀ nílé ayé àti gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tó wà nílé ayé ọlọ́run ló dá gbogbo ẹ̀ bí kádàrá kan bá ti wá ṣẹlẹ̀ ọmọ wa sọ pé bọ́lọ̀ ń ṣe dáa ni bọ́lọ̀ ń ṣe kíni bọ́lọ̀ ń ṣe dáa ni fawaidul iman kí wọ́n láwọn àǹfààní tá a jẹ tá a bá gba kádàrá gbọ́ tó bá ti gbà pé kádàrá wà kádàrá sì ní ọ̀dọ̀ ọlọ́run ló wà nǹkan kan ò sì ní yẹ ẹ́ nítorí lò tó yẹ jáde láyé nìyẹn alakoko alkhawfu min Allah azza wa jalla ẹ̀rù Ọlọ́run ọba ọmọ bà ọ́ torí ẹlòmíràn yóò máa yí ní owó yóò máa yí ní ọlá ṣẹ̀rí kádàrá yìí ti ń lò lọ́wọ́ yẹn ó tún kù mí tí ó lò kó tó jáde láyé yóò padà máa yí wíbẹ̀rù tí yóò máa fi ta wẹ́tàmẹ́lọ̀ méjèèjì yẹn kádàrá ni téèyàn bá ti wá ń bẹ nínú kádàrá gbẹdẹmukẹ ẹ̀rù ọmọ wa báyàn pé àmọ̀ yìí tọ́lọ́run tún kọ́ o àwọn kan ti nílànà tí wọn ò ṣe kíní tí wọn padà ní ma wàlá tatakabbar ara rẹ wà balẹ̀ tí wọ́n bá ní ìwọ ni ó ní wọ́n kọ́ ọlọ́ọ̀ ni o tí wọ́n bá ní alágbára ní ó ní ọ̀lẹ́ni mi o èèyàn tẹríba fọlọ́hún wọ́n bá nígbàgbọ́ ẹnu kádàrá èèyàn wà dọ̀rẹ́ ọlọ́run bá ní wa ma asaba min musibatin fil ardi gbogbo musiba tó bá bá yín lérí ilẹ̀ wala fi anfusikum àti tó bá bá yín nínú akíyèmí ara yín illa fi kitab ó wà nù tírà ni o tí o bá sọ ní tírà kò ní ṣẹlẹ̀ o kí ni tírà náà jẹ́mọ́ ìwé kádàrá min qabli an nabra'aha kátó dá ń tó ṣẹlẹ̀ sí yín láti kọ́lẹ̀ inna dhalika ọ̀rọ̀nù fọlọ́wọ́n ọba àlá kó ṣe bẹ́ẹ̀ kó sì má yí padà ó sì rọrùn fọlọ́wọ́n ọba kó yí padà likay la ta'saw ala ma fatakum ọlọ́run bá ní tó já sọ fún yín pé ó ti wà lákọ́lẹ̀ ni pé kẹ́ ẹ má máa bànújẹ́ lérí tó bá ti bọ́ fún yín ìgbà ó ti tán èmi àní ó ti tán fóun òun sọ̀wọ́ yìí kò bọ́ sí òun travel wọ́n lé òun wálé òun ṣe lé kò bọ́ sí ó ti tán kò tán o torí pé kádàrá fọ́ nìgan ìwọ ọmọ yìí tó tún wà ń wájú fún ọ ọlọ́run bá ní ẹdí ọmọ yìí tí wọ́n kọ fún ọ lẹ́yìn yìí tó ń lò lọ́wọ́ yẹn torí pé wọ́n kọ gbogbo ẹ̀ ní ìpele ní ẹlòmíì ò ní láàárọ̀ kò ní ní lọ́sàn-án ẹlòmíì ò ní lọ́sàn-án kò ní ní lálẹ́ ẹlòmíì ò ní ní àárọ̀ kò ní ní lọ́sàn-án alẹ́ ní òtó ṣe kíni ní òtó ní
tí ó bára rẹ̀ tí gbogbo àwọ̀ rẹ̀ tí tó ti sunjọ ní tí gbogbo sun ti padà. bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀sìn náà bẹ́ẹ̀ lọ̀rọ̀ wà èèyàn dáadáa tí ń ṣe dáadáa yóò sì yí bìrí yóò sì máa fagbó yóò sì ya wèrè yóò sì máa rìn káàkiri ní òhò kádàrá ni. wọ́n ní ìwọ tí ọ wà handsome de masha Allah ọlọ́run dá ọ dáadáa ọwọ́ fi ń ṣe lọ́hùn kádàrá ń bọ̀ o àláfíà rẹ kádàrá ni arísìkí kádàrá ni ìmọ̀ kádàrá ni bẹ́ẹ̀ bá ṣàgbére lérí ìmọ̀ ọlọ́run gbọ́ alágbé ọlọ́run bá ní kẹ́ ẹ má máa ṣe káì lérí tó ti bọ́ tí wọ́n jẹ́ pé tó ti bọ́ yẹn yọ́ máa wá fa ẹ̀jẹ̀ ríru sọ́lọ́run sọ fún ọ pé òun ò lè kọ́ mí mọ́ sọ́lọ́run sọ fún ọ pé òun ò lè ṣe kíni òun ò lè ṣe mí mọ́ fún kí lọ́mọ tọ́lọ́run tó kọ fún ọ lẹ́yìn èyí tí ń ṣẹlẹ̀ yẹn wọ́n ní wàlá tafrahu bima atakum lẹ́yìn náà ìtọ́jà sọ fún yín pé àkọ́ kádàrá ni pé kẹ́ ẹ má máa yọ àyọ̀ pọ̀ra lérí tá a bá ṣe kíni lérí tá a bá fún yín ọlọ́run sọ̀rọ̀ méjì mẹ́ kẹ́ ẹ má máa banújẹ́ yé ó ti tán lágbájá ti kú kò sí kankan fún un mọ́ ọlọ́run bá ní má sọ bẹ́ẹ̀ kádàrá kọjá bẹ́ẹ̀ òun ó tún gbẹ́ lómi dìde tí ó ṣe dáadáa ju ẹni tí tó rò pé ó fi ọlẹ̀ lọ. lẹ́yìn náà kẹ́ ẹ má máa yàyọ̀ pọ̀ lálérí yín tá a bá fún yín kọ́ ọ máa rò pé ọlọ́run fáwọn kan lánàá arísìkí yẹn bá wọn kalẹ̀ ọlọ́run fáwọn míì ó padà gbà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ gbogbo ibi tí wọ́n wọ mọ́tò dé ni wọ́n padà rinṣẹ́ lọ. wọ́n tọrọ bára gbẹ̀yìn ẹ̀bùn mi yẹ wá ní òun ní MD company báyìí ní 1975 Allahu Akbar ẹnìkan ó ní ọ̀gá báǹkì kan ó kó báǹkì báyìí sẹ́yìn mọ̀ pé ẹ̀ṣẹ̀ rìbá náà ń bẹ lọ́tọ̀ gbogbo ẹ̀ náà ń bá kádàrá mu ó lóun wá rí lẹ́yìn ọdún méjì òun rí ní báwọn èèyàn yọ búlọ́ọ̀kù ọlọ́wọ́ yóò la mọ́lẹ̀ báyìí yóò gbé gbà yóò tún jí mọ́lẹ̀ wọ́n fún ní 1.5 ọ̀gá báǹkì ti ń di mílíọ̀nù sẹ́yìn mọ́tò ó dá kéèyàn bẹ̀rù ọlọ́run jàmá ó dá kéèyàn bẹ̀rù ọlọ́run kádàrá lágbára púpọ̀ lóòfin nífẹ̀ẹ́ nìkan sí yẹ̀yẹ́ bí kí lẹ́yìn lè jẹ́ láyé yìí ó lè jẹ́ mẹ́wàá má fojú tẹ́ńpẹ́lú àwọn èèyàn o kádàrá lẹ́yìn náà ẹlẹ́ẹ̀kejì náà àǹfààní tájà tòmánì náà ọkàn ó balẹ̀ yìí pé oore mi ò ní bọ́ sọ́wọ́ ẹlòmíì oore tẹlòmíì náà ò sì ní bọ́ sí ọwọ́ tèmi náà ẹnìkan ò lè pa mí básìkò kú ọba ṣe kí ni yọba tó nígbà tó gba kádàrá gbọ́ ló jẹ́ mi rọ̀ balẹ̀ o ẹni tó gba kádàrá gbọ́ yóò pe wọ́n pa yẹn o ẹlòmíì ti lọ lóògè gbẹ̀yìn sẹ́lẹ̀ lọ́mọdún yẹn ó ti lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ó ní torí pé àwọn àjẹ́ wà nílé ṣé kò sáwọn àjẹ́ lébùtẹ́ mẹ́ta ẹ mọ àwọn dáńgbè lájẹ ni ẹ̀yin lẹ́yìn pé wọ́n lájẹ àwọn ọmọ èṣù ni wọ́n ń pè ní àjẹ́ níbo lọ́mọ èṣù wá sí àwọn ọmọ èṣù tí wọ́n àtáàkì yàn physically àwọn ọmọ èṣù àlìjànú táwọn àtáàkì yàn spiritually tọ́mọ lọ báyìí téyìn sì lulẹ̀ wọ́n ní ta ló lu ọ̀nà ìrẹ́dẹ̀ kankan àlìjànú kan ló gba nìkan káì nígbà tó bá ṣàdúrà bó tó kúnlẹ̀ máa lọ lókè o kádàrá rẹ̀ ò sí lọ́wọ́ wọn ò lè fọ́ sẹ́yìn wọn ò sì lè sún mọ́ wájú tọ́badé kan bá ní tí wọ́n fi ń sún mọ́ tí wọ́n bá ní nǹkan kan tí wọ́n fi ń yí ọwọ́ aago sẹ́yìn ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ń sọ pé ayé ò lè pa kádàrá dà ọwọ́ aago ni wọ́n lè fà sẹ́yìn ọ̀rọ̀kọ́rọ̀ ni wọ́n bá ti fọwọ́ aago sẹ́yìn wọ́n ti yí náà nìyẹn tọ́badé pé àwọn tí ò ń bẹ̀rù yìí wọ́n bá ní agbára tí wọ́n fi ń yí kádàrá ni àkọ́bí wọn ni wọ́n kọ́kọ́ ṣe kíni ni wọ́n kọ́kọ́ yí kò ní máa roko yóò ti wà ní Washington yóò ti wà ní New Jersey yóò ti máa ta mọ́tò lájà ọmọ ya ilẹ̀ Yorùbá asòfo imani púpọ̀ ọwájú alùsì ìfẹ́ Ọlọ́run sí wa lẹ́yìn náà àtúnwá lùsì owó àwọn èèyàn ti ná owó ṣé ni pé àwọn fẹ́ yí kádàrá padà kọ́dà ẹlòmíì ò tó máa tọ́jú bọ kádàrá pé òun fẹ́ mọ kí ló wà nù kádàrá àwọn lọ́jọ́ ọ̀la ibi wọ́n fẹ́ tọ́jú bọ̀ yẹn eré àga Ọlọ́run nìkan ló dé kó síbẹ̀ Ọlọ́run innamal ghaibu lillah Ọlọ́run bá ní kọ̀kọ̀ Ọlọ́run ní lillahi nìkan ni kul la ya'lamu man fi samawati wal ardi al ghaiba illa Allah Ọlọ́run bá ní kò sẹ́nìkan tó pamọ́ nínú kádàrá lẹ́yìn òun nìkan ọwọ́lé bá a fà pé kọ́ ọmọ owó yẹpẹ̀ pé wọ́n fẹ́ fẹ́yàwó wọ́n fẹ́ lọ́kọ wọ́n ti kó kọ́ ẹ̀rẹ́nu Islam torí ó ti fi ìmọ̀ kọ̀kọ̀ yẹn alimul ghaibi wa shahada lọ́lọ́run àbí ọwọ́ á tún gbà pé àfáà náà alimul ghaibi wa shahada àfáà náà mọ̀ kọ̀kọ̀ tí o bá mọ kọ̀kọ̀ lọ́dọ̀ rẹ ni òní lọ́dọ̀ rẹ ibi kọ́ bọ̀ tẹ yẹpẹ́ ni wọ́n fi yẹpẹ́ ṣe dé báyìí lọ́wọ́ ní bára wọn yín mu bẹ́ẹ̀ ṣe wà yín sìn kò kún dáadáa àwọn tí wọ́n ti nífẹ̀ẹ́ ara wọn ó sì yà wọ́n àfáà dáwé náà ti kọ̀yàwó lẹ́bi méjì mẹ́ta o àbí wọn náà mọ̀ pé àkọ́fẹ́ ìyàwó rẹ̀ ò sí nílé
sóhun òwò ńgbà tí ọ̀fẹ́fẹ́ ẹ̀tàn lásán ni jama. Lẹ́yìn ìgbà tí wọ́n fowó ṣòfò tán wọ́n tún wá kọrúkọ rẹ̀ lẹ̀ pé o ti kú ònú àwọn mùsùlùmí. tó dà ànábì ní ẹni bá ti lọ lè wọṣẹ́ ànábì ní ọlọ́run bá ti pòókọ̀ rẹ̀ kó ònú àwọn mùsùlùmí. ẹni tí wọ́n wọṣẹ́ gan kí lòun nẹ́ẹ̀fì láàfà tí má tẹ yẹ̀pẹ̀ tí ń wọṣẹ́ tí ń ṣe òmà tá a bá ti sọ fún tí ò bá ti túbà ní kírun lẹ́yìn mọ́ torí òun kò nírun ẹni tó sì nírun sẹ́yìn lè kírun lẹ́yìn kódà ẹni tí ń fa sìgá tó kírun bàbá kírun anírun lẹ́yìn tó bá kírun ẹni tí ń fa sìgá ó nírun bàbá kírun lẹ́yìn àwọn náà nírun ẹni tí ń sìnà ó nírun tàbá kírun lẹ́yìn rẹ̀ ó náà nírun kọ́lọ́mọjà bá wọn ṣe àmẹ́ni tí ń woṣẹ́ òun ti gbé rẹ̀ sípò ọlọ́run tó lọ́wọ́ bá aláàtí ní la ya'lamu ma fi sam ó ní wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu ọlọ́run bá ní kọ̀kọ̀ kò sẹ́ni ọmọ lẹ́yìn èmi ọlọ́run nìkan èmi nìkan náà nídìí bẹ́ẹ̀ ẹ̀yọ́ màyá mi èmi rọ̀ balẹ̀ náà má ní he ó ní tọ́lọ́run bá fẹ́ náà má ní à ń bọ̀ a ní tọ́lọ́run bá fún mi lágbára a ní a sì ní fún ọmọ a ní tọ́ba ti wà náà kọ́lẹ̀ à ń bọ̀ wá fún ọ lọ́la alẹ́ mi ò fọkàn sọ́dọ̀ yín wọ́n bá wà nù àkọọ́lẹ̀ ọlọ́run lẹ́rìí fún mi jẹ́ ọba síbẹ̀ lè fún mi ní kankan eléyìí ìjọjọ kan balẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ádámù lè yá àsìmì ní faraj èyí ní jákàn nínú ìkẹ́ ọlọ́run àbáànú ọlọ́run kò sí bí kọ̀ǹdíṣàn ṣe wọ́ọ̀sì tó kádàrá ó sì máa fi hàn lọ́kàn balẹ̀ ìpè ọlọ́run ọba àlá ọfà anábì Yusuf sínú ẹ̀wọ̀n ó padà yọ anábì Zakari yà òbí mà ó sunkún ọmọ ó ṣàdúrà ọmọ láti bí ọmọ ọdún 25 títí tó fi wọ 100 years nígbà tó pé 100 lọ́lọ́run tó fún lọ́mọ. Ànábì wa Ayuba 18 years ló fi jòkólẹ̀ ló fi dùbúlẹ̀ rẹ̀ kò jáde síta ní 18 years ọdún kan méjì mẹ́ta mẹ́rin ọdún méjìdínlógún níjọ́ tí yọ gbádùn báyìí nígbà tí kádàrá dé pé yọ padà gbádùn ọ̀nà ró báyìí ìyàwó rẹ̀ dé ìyàwó rẹ̀ ń béèrè rẹ̀ lọ́wọ́ ẹ̀ pé ọba ń rí Ayuba ń bí ó lè mí náà ní Ọlọ́run ti fún mi lálàáfíà ó ní mọ́tàn mi máa dákun Ayuba ńkọ́ bóyá ìkókó ti gbé ọkọ mi ní bá ń sáré káàkiri Ayuba ní wá èmi náà la Ayuba faqad shafani Allah Ọlọ́run ti fún mi lálàáfíà ẹ má jà kan o wàhálà rẹ ọmọ jà kan o máa lo oògùn prophetic medicine máa lọ hospital ṣe testing oyè kò ṣe rúkìá máa ṣàdúrà àmọ́ tó bá ti di pé máa bọ̀ sọ́dọ̀ bàbá aláwo kálọ̀dọ̀ pásítọ̀ bọ́ bá kú síbẹ̀ o ní wà lí Jánnà o torí ìgbàgbọ́ rẹ ti yàtọ̀ iyyaka na'budu wa iyyaka nasta'in ọba tó kírun fún táwọn òun náà lọ́wọ́ wà ràn lọ́wọ́ lọ sí ọ̀dọ̀ rẹ̀ ọ̀dọ̀ yẹn náà ni àbáyọ sí wà iná là ń sọ yìí ń sìn gbogbo ibi báwo kọ́ lọ náà tọ́lọ́wọ́n bá ti pàṣẹ pé àlàáfíà ń bọ̀ àlàáfíà dé àlàáfíà ò lè dé ọkàn fowó sófò owó tó ń wọ náà ni. as-salamatu min al-amrad al-qalbiyya wọ́n ní tẹ̀yìn bá gba kádàrá gbọ́ wọ́n ní ẹ̀jẹ̀ onírú kò ní sí àárẹ̀ ara kò ní sí àárẹ̀ mí àárẹ̀ ara kádàrá aláwọn èèyàn tí àwọn ọ̀gbá kádàrá ẹkún tí wọ́n pọ̀ ju tiẹ̀ lọ wọ́n ní wọ́n bá àwọn dọ́dọ̀ ẹni tí nǹkan ṣe bọ́yọ̀mọ̀ ẹkú àbọ́kọ̀ ẹkú àbúyẹ̀wò ẹkú àbọ́lọ́ngbà kankan lọ́wọ́ ẹ̀ a ní alájàlẹ̀ wa ń sunkún tó bá wọn àfa lọ́wọ́ ń bada jẹ́ èmi ti gbà fọlọ́hún ọlọ́run mọ̀ sí bọ́lọ́hún ṣe fẹ́ ni ọlọ́run kọ́ lẹ̀ bẹ́ẹ̀ ni òun ló dá mi nítòsílẹ̀ náà òun ló dá kò sẹ́yìn ẹ̀ ó sì nídìí tó fi ṣe bẹ́ẹ̀ látara bẹ́ẹ̀ nítòsílẹ̀ sẹ́ni tó gba kádàrá gbọ́ mẹ́wàá rẹ̀ tí ń fi rẹ́rìn káàkiri ẹni tí ò gba kádàrá gbọ́ tọ́kàn bá ṣẹlẹ̀ sí yóò sì pokùnso nítorí tó pokùnso lé lérí yẹn mẹ́wàá rẹ̀ sẹ́ lẹ́nìkan fi rẹ́rìn káàkiri ipò yóò da ọlọ́run bọ̀ àdúrà wà ọlọ́run máa ń gbàdúrà ọlọ́run gbọ́ wọ́n ní látara bẹ́ẹ̀ ọkàn balẹ̀ àláfíà rẹ̀ ó tó yàn la ṣe rí tí àyà bá ń jẹ́ àyàn tẹ́mi ọba balẹ̀ ní ma fa stroke o owó ẹlòmíì sọnù ó bẹ̀rẹ̀ sí ronú ọkàn ní Allahumma ajirni fi musibati wa akhlifni khayran minha ní tó wí nìyẹn ọlọ́run làmí níbi musiba yìí o wá pààrọ̀ yìí tó dájú léyìí tó gbà lọ ànábì ní àfikọ́ ọlọ́run ọba àlọ́ pààrọ̀ rẹ̀ fún ẹni tètè bá lùs Allahumma ajirni fi musibati làmí níbi wàhálà yìí mọ́jọ́ bá ìmọ̀ nìmi jẹ́ mọ́jọ́ dà láfíà mi rú kọ́ wa akhlifni khayran minha èyí tó wá lóore jù yìí lọ mọ́sàsì síbẹ̀ fún wọn Umu Salama onígbà tọkọ òun kú Abu Salama òun sọ pé òun lè ríru Abu Salama mọ́ níbi ọkọ rẹ̀ da sílé yóò sàmọ́ ọdọọjọ́ ọlọ́dọ̀ àwọn ìyàwó ànábì pé Abu Salama kò sírú ẹ̀ Madina Abu Salama kú nánu Abu Salama kú nánu yẹn ànábì wa ní kí wọ́n sọ fún Umu Salama pé kó máa ṣàdúrà yẹn Umu Salama wá ń ṣe ó sì gbàgbọ́
pé kọ́lọ́run fún un lẹ́nu tó lóore ju Abu Salama lọ wọ́n ṣàdúrà ó gbàgbọ́ ó gbà pé dáadáa pọ̀ ó àmọ́ Abu Salama dáa púpọ̀ lọ́ba àdìjọ́ kan lọ́ba kan rìn wá kí àwọn ìyàwó ànábì ní Umu Salama ni wọ́n ní Umu Salama ni Umu Salama wọ́n wá ní ojú rọ́kọ níbẹ̀ ni ànábì ní àdúrà tí yanni wọ́n máa ṣe ó lóun ṣe àdúrà náà ti gbà Umu Salama ní ọgbà báwo àwọn ojú rọ́kọ ànábì ládùúgbò yẹn ti gbà èmi Muhammad nífẹ̀ẹ́ sallallahu alayhi wa sallam ṣe ànábì yẹn lóore ju Abu Salama lọ ṣe àdúrà ń padà gbà bí ọgbà lọ́wọ́ ń sọ yakata sílẹ̀ lẹ́ẹ̀ ní wọ́n bọ̀ múrò wọ́n bọ̀ mú skẹ́ẹ̀tì wọ́n bọ̀ mú jàlè báàbù pé wọ́n ní ó sọ wónú ni ha mùsùlùmí no afáǹfẹ̀rí gbá bọ́ọ̀lù nífẹ̀rí gbá nígbà mùsùlùmí ni wọ́ wọ́n ṣe kiri yóò yẹ sáwọn ní oníṣẹ̀ṣe ẹ̀yọ́ máa yá mi nínú àwọn àǹfààní kéèyàn gba kádàrá wọ́n ní àdánwò fúyẹ́ yóò fúyẹ́ ọlọ́run mú fúyẹ́ ni o ọlọ́run ní ó ṣe kí ni ó mú fúyẹ́ látara ìgbàgbọ́ tó ti ní látara bí al-i'tiraf bi fadlillah ala ni'amihi wọ́n ní tẹ̀yìn bá gba kádàrá dáadáa tẹ̀yìn nígbàgbọ́ ń bẹ̀ èyàn ó máa fi oore tì sọ́dọ̀ ọlọ́run ìpèsè gbogbo tó lọ́n ṣe yìí agbára mi kọ́ o inú ọlọ́run sì máa dùn bẹ́ẹ̀ tẹ̀yìn bá ń fi oore tì sọ́dọ̀ ẹ̀ nítorí pé bó ṣe fi tì sọ́dọ̀ ọlọ́run ni ó ti sin ọlọ́run ó sì ti rífẹ̀ẹ́ ọlọ́run tọ́lọ́run ti sọ ní àyà pé wa ma bikum min ni'matin faminallah ọlọ́run bá ní gbogbo òdẹ̀ra tẹ bá dì mú ọwọ́ ọlọ́run ló ti wá o ẹ mọ̀ rò pé sàtífíkẹ́ẹ̀tì ni o lóòótọ́ sàtífíkẹ́ẹ̀tì kágbà ẹ máa ń jẹ́ sábàbí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn náà lọ́gbà sàtífíkẹ́ẹ̀tì títí wọn ò ṣe kíni tí ò dówó ẹlòmíràn rò pé nígbà tí mo kó Nàìjíríà ní Amẹ́ríkà ni mo wà ní Russia mo wà ní Germany báyìí ẹlòmíràn wà ní Germany tí ò rí kankan ṣe o ọlọ́run kan fi ìlú yẹn ṣe sábàbí fẹ́ni tọ́lọ́run bá ti kádàrá wípé yóò rí nǹkan dì mú ẹni tọ́lọ́run bá kádàrá wọ́n fò bílẹ̀ nìyẹn sẹ́sìn bàbá kan tó wà nínú oko wọn nígbà bá ta sùn tán yóò wà ní ẹ bá yọ mílíọ̀nù méjì kọ́dákàdà kọ̀ mọ́ yẹ a ní ẹ bá mi yọ mílíọ̀nù méjì ẹ bá mi fẹ́ náà sẹ́sìn kádàrá jama wọ́n sá ma béèrè wọ́n sá ma ṣàdúà wọ́n ní ìdẹ̀ra ọlọ́run ọba tó bá jásìyàn lọ́wọ́ èèyàn ò fi ti sọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé téèyàn bá gba kádàrá gbọ́ èèyàn ní lára òun ní bínú oore ọmọlàkejì torí kádàrá ti tiẹ̀ ni wọ́n ń lò yẹn kádàrá tiẹ̀ náà ni lòun náà ń ṣe kíni lòun náà ń lò yẹn ọlọ́run bá ní am yahsaduna an-nasa ala ma atahumullahu min fadlihi ọlọ́run bá ní àwọn tá a bu ọlá fún láàrin sẹ́yìn máa lára wọn ni ẹ fẹ́ máa lára wọn àwọn kẹ́ ń lára o èyí tó àwọn lè ń bínú sí ẹ̀ ń bínú kádàrá ni kádàrá kẹ́ sì ń bínú ẹni ọkọ̀ lẹ̀ ń ṣe kíni ilẹ̀ ń bínú sí ẹni bá ti lóun ọgbà oore tọ́lọ́run sọ fọ́mọlá kejì òun ní ti ń sọ fọ́lọ́run bá ní pé kọ̀kọ́ dáadáa òun ló yẹ kó fún kọ́dà ẹlòmíì ní oyè kọ̀fẹ́kẹ́ ẹlòmíì ò ní tóun ẹlòmíì ní kọ̀fẹ́kẹ́ ẹlòmíì ò ní rárá àní ìwọ náà tó fẹ́ dàbí wa wọ́n jọ máa pè mí àti ẹ pé ẹ ká máa dá sí ládùúgbò àbí nínú ẹbí àwọn yìí já ọbọ ìrọ̀lọ́npa ó lè jábọ́ tí kádàrá ò bá jábọ́ tí kádàrá bá ti ní kọ́ mọ́ fò ó lè dá padà bọ́lá bá ti ọlọ́run fẹ́ nìkan nímọ̀ ó fún lẹ́sìn ó fún lówó ó fún nílé ó ní barakallahu fi tó bá ti rí kí ló sọ barakallahu fi ọlọ́run fa àlùbáríkà sí bó ṣe sọ yẹn aburú ò ní ṣe oore yẹn torí pé àlìjànú burúkú àwọn èyí fẹ́ gbọ́ pé ha ìtọ́lọ́run ṣe fún ni ha ìtọ́lọ́run ṣe fún ni àwọn èyí fẹ́ gbọ́ àwọn àlìjànú èyí fẹ́ gbọ́ fẹ́rọ̀ tàwa ni wọ́n fẹ́ bàjẹ́ ni tó bá ti róore lára ẹnìkan sọ pé barakallahu fi ọlọ́run kó fa àlùbáríkà sí fún ọ tó bá ti sọ aburú ò ní ṣe oore yẹn lẹ́yìn náà ọlọ́run ọba aláwọ̀ àṣírí ẹ̀ fún wọn náà ọ̀kan náà àwọn àlùfáà ó ní wala takum hasidan ahada ala niyami ó ní mọ́mọ́ lára wọ́n bínú oore o salil ilaha alladhi a'tahu yutika salil ilaha alladhi a'tahu yutika ó ní ọlọ́run ọba aláà tó fún un ní kí wọn náà béèrè lọ́wọ́ ẹ̀ ọ̀pọ̀ lọ́wọ́ ẹ̀ àdìsí kan wà tánàbí ní gbogbo ẹ̀yin tẹ̀ wá nílé ayé àtàwọn tó ti lọ àtàwọn tó ń bọ̀ ẹ wá kójọ ṣẹlẹ̀ àpáta kan kẹ́ máa béèrè ní tẹ̀fẹ́ èmi ọlọ́run mọ̀ fún yín ní gbogbo ohun tí kálukú fẹ́ ní tí mo ti jáde fún yín yẹn ó dínkù nínú ọlá mi àmọ́ dèdè tó dínkù òun náà nígbà tá a bá kí abẹ́rẹ́ bọ inú omi inú ocean ńlá inú òkun ńlá drop yẹn kan tó kán lẹ́nu abẹ́rẹ́ yẹn òun náà ní gbogbo ohun tó ń fún yín yẹn
ọwọ́ ńlára nǹkan pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó béèrè jẹ̀mọ́ ọlọ́run ṣe fún wọn náà béèrè tiẹ̀ kódà inú tọ́lọ́run aláàmọ́ fi ń sàánú yẹn torí pé èmi lágbára púpọ̀ nígbà mi ṣètọ́ yọmọ dàyẹn lẹ́mi rú ọ̀rẹ́ àbúrò rẹ ọ̀rẹ́gbọ́n rẹ bó ń tiẹ̀ tọ́ba wa ṣàdúrà ní kọ̀rọ̀ ọ wà ní ọlọ́run ọba àbúrò mi tí ọ̀sẹ̀ kọ́lé fún yẹn ilé náà mọ́jọ owó mo bẹ̀wọ̀ ọlọ́run ọba mọ́jọ ilé ọjọ́ mọ́jọ ilé ọjà o mọ́jọ iná ọjọ́ yọ fẹ̀mí lo ànábì tẹ́ bá ń ṣàdúrà fún ọmọ yá yẹn ní kọ̀rọ̀ màláyíkà tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn yóò wá sọ fún èèyàn pé wàlákà mithlu dhalika irú ń tọ́ tọrọ fún ọmọ yá rẹ kọ́ ọmọ jẹ́ tiẹ̀ náà ọlọ́run ó sì fún wọn náà ọlọ́run ó sì padà ṣe màláyíkà tí èjẹ́ tí èmu tí è sùn kọ́ wá sọ fọlọ́run bá pé kọ́lọ́run ṣe nǹkan kan fún ọ ta ló rán màláyíkà gánṣẹ́ ta ló ní kó ṣàdúrà yẹn ọlọ́run ló ní kó ṣe torí màláyíkà yìí dáṣẹ́ jẹ́ ọlọ́run bá aláà ti fẹ́ gbàdúrà rẹ lójú ọmọ tọrọ àdúrà fọmọ yá rẹ ń kọ̀rọ̀ pé kórè rẹ ọmọ ṣe kíní kọ́mọ́ bàjẹ́ ibi títí máa ń da fún yẹn nìyẹn jẹ̀mọ́ èyí tó kọ́ ọmọ lẹ́lẹ́ ológun pé ọ̀fẹ́ kọ́ sàṣì ọ̀fẹ́ kẹ́mìrì ogun ọ̀fẹ́ kọ́ bá tiẹ̀ jẹ́ àbí kọ́ ọmọ dojú ẹ̀ káàkiri ìgbà ó lè nífà ó ṣe wá yẹn ń jí owó kọ́mpìnì ni ó wọ́n wá níbo ní ti ń jí yẹn ọlọ́ọ̀kan rò bẹ́ẹ̀ náà ni ọ̀tá ọlọ́nu ọlọ́mọṣẹ́ wa lọ́ta rẹ̀ nídìí bẹ́ẹ̀ nínú àwọn dáadáa téèyàn máa rí nìyẹn èèyàn ní máa ń lára sórí onílára ẹ̀mí rẹ̀ ọmọ gbóná ẹni tí ọgbà kádàrá ẹ̀mí rẹ̀ ọmọ gbóná àbúrò rẹ̀ wọ́n ní mákàyà lọ́dún ni ẹ̀mí rẹ̀ ń gbóná ìgbà tó tún dé inú ẹbí wọ́n ní àbílẹ̀ kẹta wọ́n lọ́ọ́ náírà mọ́tò ẹ̀mí rẹ̀ ó tún máa gbóná nígbà tó débi iṣẹ́ wọ́n ní ọ̀kan náà àwọn kọ̀líṣì rẹ̀ wọ́n ní orí fisa sí UK ẹ̀mí rẹ̀ kí ni ó padà sẹ́ onílára kí ni ó padà sẹ́ ẹ̀ ó padà kú ẹ̀já sọ bẹ́ẹ̀ torí pé tí ìrònú bá tọ́ tí ẹ̀jẹ̀ bá ru tán stroke ní oṣù kínní ní ó gbé tí stroke bá ti gbé báyìí ó jókòó lára ẹni yẹn ọlọmọṣẹ wa ní onílára o máa tọrọ àdúrà fẹni tọ́lọ́run bá kẹ́ torí kádàrá tiẹ̀ nu kádàrá tiẹ̀ náà sì ń bọ̀ kọ́dà nígbà mi ò lè jẹ́ pé tọ́lọ́run fi pamọ́ fún wọn ó ju tiẹ̀ lọ lọ́jọ́ ọ̀la tọ́lọ́run fi pamọ́ fún àwọn ọmọ rẹ ó ju tàwọn ọmọ yẹn lọ lọ́jọ́ ọ̀la nígbà bá ti wá lára ọwọ́ rẹ̀ wà níbàámọ́ torí pé òun kàn fọ́ọ̀tì kádàrá lọ́n fọ́ọ̀tì ó sì fọ́ọ̀tì kádàrá ẹni kọ́ lọ́n sí kínní lọ sọ pé ó ṣe mistake pé kò tó dáadáa afawa Ibn Sirin ó ní má àṣetò àdá ala shay'in min umuri dunya afawa Ibn Sirin ó lóun ọ̀lára ẹnìkan rí nínú àwọn látara pé Ọlọ́run ṣe orí ayé fún ó ní lè annahu kana min aljanna wọ́n tó wá jẹ́ pé ọmọ aljanna bá ní ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn o nǹka ọ̀rọ̀ yẹn rí àfọ̀sán yìí nǹka rí láyé láti ọdún ti ṣiṣẹ́ láti wà lóko dáwà yìí Ibn Sirin ó ní má àṣetò ahadan ala shay'in min umuri dunya inú àwọn afẹ́sìn ni ó ní ẹnìkan tó lọ́n sọ̀rọ̀ fún kó wọn mọ wá lára rẹ̀ ó ní kò ṣẹlẹ̀ rí torí pé lè annahu kana min ahli aljanna tó bá dé kó mọ aljanna bá ní lọ́rùn tó lọ́n ti kọ́ aljanna fún fa kayfa asudu ala shay'in min amri dunya wa huwa masiruhu ila aljanna kí ló dé tẹ̀mí ọmọ lára ayé bẹ́ntín tó lọ́n ṣe fún ẹni tó lọ́n ti fún lálìjanna ẹni tó lọ́n ti fún lálìjanna kí n máa wá lára ipò ọlọ́run fún ní nǹkan kan ní ayé kí ni mo fẹ́ lára fún èyí tó dùn yẹn lọ́gàn ọlọ́run ti ṣe kínní ọlọ́run ti fún ó ní wọ́n yín kánà min ahli an-nar wọ́n tó bá sì jẹ́ pé ọmọ náà bá ní ọwọ́ jẹ́ pé àkọọ́lẹ̀ rẹ̀ ọmọ náà ni fa kayfa asudu ala shay'in min umuri dunya kí ni mo fẹ́ lára ẹ̀ sí lérí pọ́lọ̀ nkọ́lé fún ọlọ́run àmọ́tò fún ẹni tí ó padà lọ lè jóná tọ́jẹ́ pé wọ́n ti kú iná ní ṣe kínní iná ní ọ̀lẹ́ wọ̀ tọ́jẹ́ pé àtibọ̀tán bú ló ṣe kínní ló dúró de èmi ọmọ wa lára rẹ̀ tọ́jẹ́ pé ìtọ́ bá mi gan kò tó yìí tó ṣe kínní tó ti báwọn ńlá tara bẹ́ẹ̀ ẹ̀dá yẹn sì ní ìnìkọ́ wọ náà àbíkọ́ wọ aljanna náà ẹlẹ́ẹ̀kẹjọ al-istighna'u bil-khaliq anil-khalq ó ní bùkátà sẹ́dá kan mọ́ ẹ̀dá kan ẹ̀bùn mi ẹ̀dá kan ẹ̀bùn mi ẹ̀dá kan ṣàánú mi ẹjọ́ da fún mi ẹ gbé mi sókè ẹ ràn mí lọ́wọ́ mo ti wà lójú ọ̀nà yín ti pẹ́ ibẹ̀ ńkọ́ bá lọ ibo lọ́ọ́ bá lọ jàmọ́ fabtagu indallahi rizqa ọlọ́run lọ́ọ́ bá pè nínú ilé tọ́ba ti wá pè ọlọ́run ọba tán ó wà níjòkó nínú ilé ó wà jáde torí sábàbí àti kádàrá jọ ń ṣe kíni wọ́n jọ rìn ní ó wà jáde bó ṣe ń lọ yẹn àdúrà tó ṣe yọ́n máa tẹ̀lé ọ ogun mọ́tò tírafíkì mú lọ́ba bọ́lẹ̀ lọ́ba gun ọ̀kadà ẹnìkan náà tún gun ọ̀kadà pẹ̀lú rẹ̀ lẹ́bàá ń sọ̀rọ̀ lọ lẹ́bàá ní gírádùétì ní èmi náà lọ bí iṣẹ́ mo ní mítìn ní lọ́jọ́ kí n gbé ọ̀kadà torí pé MD company báyìí ni mi ó yá gba káàdì mi tó bá di Monday kó pè mí
ló sì pé Monday ó ní máa bọ̀ ó sì dé ọyá ẹ lè kó àwọn ìwé rẹ wá wọ́n sì ṣe interview fún ló bá bẹ̀rẹ̀ ẹsẹ̀ oṣù àkọ́kọ́ 250 lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta wọ́n gba 3 bedroom flat wọ́n fún ní kàkan bí ṣe máa rìn nìyẹn o tọ́lọ́wọ́n Allah subhanahu wa ta'ala ní tó bá ti kọ fún yàn oyè yóò dọ́dọ̀ yàn kọ́ wá sọ̀rọ̀ rẹ̀ dẹrú fáwọn èèyàn kọ́ sọ̀rọ̀ rẹ̀ dalubára kọ́ ọmọ yẹ̀yẹ́ ìjọmọlúàbí rẹ̀ kọ́ ọmọ yẹ̀yẹ́ ìjọmọlúàbí rẹ̀ ẹ̀yọ́ ọmọ ìyá mi má fókọ̀sì ọkọ rẹ̀ pé property rẹ̀ ló fi jẹyàn o lè wọ lọ́hùn ẹ máa wọ àwọn ìyàwó tí wọ́n máa ń fẹ́ àwọn ìyàwó tí wọ́n máa ń fẹ́ léyàwó àwọn èèyàn máa ń gbádùn ju àwọn máa ń gbádùn ju àwọn tí wọ́n ti kọ́kọ́ fẹ́ sílé lọ sẹ́dẹ̀ tí wọ́n kọ́kọ́ fẹ́ òun ló bá fojú winá àbí nígbà tí kẹ́dé wọ́n fẹ́ kejì ìkejì yẹn ìyà tí alákọ̀ọ́kọ́ jẹ òun ò ní jẹ ìkẹta tó náà bá dé ìgbádùn ti tiẹ̀ yóò ju tẹ́lẹ̀ kejì lọ sẹ́dẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta hàn kádàrá ló ṣe kíni òun náà ní kádàrá ní tiwọn kádàrá kálukú ń lo kádàrá rẹ̀ ni bí ìyáálé bá wá sọ pé níjòkó ń bí o nígbà tá à ń làágùn níbo lẹ́yìn wà àwọn tẹ̀jọ́ ń làágùn títí wọn ò ti dọ̀là àwọn sì wà lẹ́nu ẹ̀dì sí àbí ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ Yorùbá yẹn àwọn sì ń bẹ lẹ́nu ẹ̀dì sí nígbà Ọlọ́run bá ti sínà fún yín ó ti sínà fún yín náà nu ọ wà ní bínú kádàrá ẹlòmíì kádàrá là ń bínú làbí máa ń jẹ owó burúkú yẹn o ipò ìfẹ́ kójòkó ọ̀fẹ́ kójòkó ọ̀dà bọ́lá máa ní yóò jòkó kọ́ yóò kú jòkó kádàrá là máa ń bínú ẹ̀yọ́ máa yá má gbà pé ọkọ rẹ ní ọ̀sọ́ dé yàn má gbà pé bàbá rẹ ò ní ọ̀sọ́ dé yàn má fi ẹ̀dá Ọlọ́run sẹ́mi nítorí pé láàrin ká dijú ká yà kò sí tí ò lè ṣe kíni kò sí tí ò lè ṣẹlẹ̀ ló sì jẹ́ pé Ọlọ́run bá nìkan lọ́ba tí ì disappoint yàn wọn láǹfààní tẹ́yìn orí nínú kádàrá nù wọ́n pè kankan fún ọ nínú ogún o tún lọ lè sóògùn èyí tó wà lọ́wọ́ rẹ̀ náà dúpẹ́ èyí tó lọ́n kádàrá pé yọ tiẹ̀ lọ́wọ́ nìyẹn kò sì máa mọ́lẹ̀ jẹ́ lẹ́yìn náà al-i'tiraf bidhanbi wọ́n ní kéèyàn ọmọ babúbú fọlọ́hún i'tiraf kéèyàn ọmọ jẹ́wọ́ síwájú Ọlọ́hun wal musara'a bil maghfira wat tawba wọ́n ní téèyàn bá ti ṣẹ lọ́hùn ọba kéèyàn ọmọ wá foríjì lọ́dọ̀ Ọlọ́hun kéèyàn má máa lúgọ sábẹ́ kádàrá Ọlọ́hun ní kó má mutí ó ti wá lọ lé mú àwa ní kí ló dé ó ní wọ́n ti kọ́ lẹ̀ ní tí wọ́n bá kọ́ oníṣẹ́kíní òní mu ni wọ́n ṣe kọ́ ọtí bẹ́ẹ̀ náà ni wọ́n kọ́ consequences ọtí mọ́ ibi tọ́rọ̀ wà nìyẹn tọ́ba ti wá túbá pé òní mu mọ́ consequences yẹn náà wọ́n wá sí kíní wọ́n wá parí fún kéèyàn máa sásá bẹ́ẹ̀ sẹ̀ ọ̀kan wá bá Umar bin Khattab ńgbà ó jalè wọ́n ní kí ló tó fi jalè wọ́n ní ó ti wà nù kádàrá kó wọ́n gbé ni wọ́n ní ẹ lọ́ọ́ lè mú bílálà wa ó ti wà nù kádàrá pa á sì ọ́ ní bílálà nírọ̀lẹ́ ó sì jẹ́ tọ́ọ̀ bá ti fẹ́ kádàrá burú wọ́n náà má ti rí bọ́ ibi àbúrú ó fẹ́ kú sí hòtẹ́ẹ̀lì má gbéyàwó yàwó lòtẹ́ẹ̀ mọ́ ó fẹ́ kú síbẹ̀ àbí má gbéyàwó yàwó lòtẹ́ẹ̀ mọ́ ó fẹ́ kárùn má ṣe sìnà ó fẹ́ kéré yòóyí má mú gbó ó fẹ́ kádàrá káwọn yọ ọkùnrin kọ́ta ó fẹ́ kó ṣẹlẹ̀ má mutí ó fẹ́ dolòsì má yàwó èlé ó fẹ́ kọ́lọ́mọ bá aláwọ̀ bọ́ jagun má yàwó rìbá má yàwó èlé tóyìn bá ti tara bẹ̀sẹ̀ oye ẹ̀ṣẹ̀ kádàrá ni àjẹbọ ẹ̀ṣẹ̀ náà kí ni ó jẹ́ yóò jẹ́ kádàrá kọ́mọ wa ní kádàrá lójú kọ́ sábúrú yẹn ìpẹ́tọ́ lọ́wọ́ bá kọ́ òní rẹ̀ nìyẹn pa àwọn pa ọ́ torí pé mo ti pa òun kádàrá ni kádàrá olókù kan pa àwọ̀ náà wọ́n ní kéèyàn máa tọrọ àforíjì má fojú di ẹ̀ṣẹ̀ kan wípé Ọlọ́run ló ṣe rọrùn fún mi tí ì bá ṣe rọrùn tọ́lọ́wọ́n bá kọ́ ṣé mo lè ṣe ni ìyá ń bọ̀ o wọ́n ní kó máa túbọ̀ lọ́dọ̀ Ọlọ́run àǹfààní téèyàn ò rí nínú kádàrá Ànábì Musa ó ní Rabbi inni zalamtu nafsi faghfir li ó ní mo ṣàbòsí fúnra mi mo ṣàforíjì Ànábì Musa ó ní Ọlọ́run foríjì wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run kọ́ wá ní Ọlọ́run ti kádàrá pé ń ṣàbòsí fún mi ara mi òun ṣe kádàrá gbọ́ yé nìyẹn o lẹ́yìn náà sọ́ọ̀bù ìmánì bil qadar ya'khudhu bil asbab wọ́n ní ó tún wá máa ṣe sábàbí àmọ́ ò ní gbára lé sábàbí kí náà ń pè sábàbí wọ́n náà fẹ́ di olówó ọ̀yà lọ skul tó lọ yẹn ní sábàbí abẹ́ni tí sọ̀yẹn dolówó gangan kìí ṣe skul yẹn ọlọ́ni ẹni tí máa jẹ́ kéyòóyó òun náà lọ́lọ́run sábàbí ni kó lọ lè ra ráìsì kó gbé kaná
Ànábì sallallahu alaihi wasallam ń lọ sí Madina nígbà táwọn ọ̀tá lé la ilaha illallah ló dìjà wọn ní ìṣẹ̀ṣe làwọn fẹ́ máa ṣe. Ànábì sì ní la ilaha illallah nígbà làwọn fẹ́ pa Ọlọ́run bá ní kó máa lọ Madina bí ṣe lọ Madina yẹn ọjà iná min bayni aydihim sadda wa min khalfihim sadda fa akshaynahum fahum la yubsirun ń sàdúrà Ọlọ́run bá ó sọmi ń sàdúrà bí ṣe sàdúrà yẹn ọgbàrá lé Ọlọ́run àbí ó ṣe sábàbí kí ni sábàbí tó ṣe ọ̀sá sínú kòtò Garu Thawr ọ̀sá síbẹ̀ táàfin mọ̀ pé ànábì gbára lé Ọlọ́run kì í ṣe sábàbí gangan ló gbára lé òun náà ni pé nígbà táwọn kèfèrí wá dé etí kòtò Abubakar wá ń sọ fún ànábì pé bọ́kànnù wọn bá wo gìgìrísẹ̀ rẹ̀ ojú wọ́n pàdé o nǹkan ìjà sì ń bẹ lọ́wọ́ wọn Ọlọ́run bá ní illa tansuruhu tẹ́ ẹ̀ bá ràn ànábì lọ́wọ́ nísìnyí faqad nasarahu Allah nígbà tí nǹkan le gan Ọlọ́run ti ràn án lọ́wọ́ idh akhrajahu alladhina kafaru thaniya ithnayn nígbà tí àwọn kèfèrí tí wọ́n lé jáde òun àti kejì ẹ̀ tani kejì rẹ̀ jama Abubakar Siddiq láti 1442 years Abubakar Siddiq làwọn kà nínú tafsir nígbà afa kan dé nsìn lónìí kí ẹ sá Abubakar ma kọ́lá masa fún lálàáfíà Abubakar Siddiq oye thaniya ithnayn òun náà ló sì kejì rẹ̀ idh huma fil ghar àwọn méjì ní bẹ ní gaar wọn bẹ ní kòtò yẹn idh yaqulu li sahibihi ìwọ̀n sọfọ́ rẹ̀ anabi sọfọ́ rẹ̀ tá lọ́rẹ́ rẹ̀ ti sọ fún Abubakar la tahzan má bànújẹ́ inna Allaha ma'ana Ọlọ́run bẹ pẹ̀lú wa kò gbára lé kòtò mọ́ kò ní má bànújẹ́ àti wà ní kòtò ó sì sá sínú kòtò ó ní Ọlọ́run bẹ pẹ̀lú wa ó ká èmi kò níbi sábàbí ó wá kẹ́mi sọ́dọ̀ musabbibul asbabi ọba tí ma jẹ́ sábàbí ó ṣẹlẹ̀ lẹ́yìn náà ìwọ náà tó bá ka kùrùsí ó ti géètì rẹ̀ kó tó sùn lálẹ́ ọba ti ka kùrùsí tán ẹ̀yin ọmọ ilé ti géètì àbáwọlé kálukó tilẹ̀kùn ẹ̀ ó yí kọ́kọ́rọ́ sẹ́yìn tiẹ̀ náà sábàbí nìyẹn tó bá sí géètì lẹ̀ jama tó sílẹ̀kùn lẹ̀ ó gbé 10 million sínú ilé ó sílẹ̀kùn lẹ̀ ó wá lọ gbára lọ́lọ́run oníkádàrá ti gbé bọ́lá bá kádàrá gbé wọ́n gbé tọ́lọ́run bá ti kádàrá ẹnìkan ò ní gbé ó fowó ṣòfò ó wá jẹ̀bi nítorí pé Ọlọ́run bá Allah òun ló ní ká máa ṣe sábàbí ta ní fún yàn lówó jama Razak lọ́lọ́run kí ló dé ọmọ sọ owó kalẹ̀ látòkè sẹ́mà fún wa ó ní famshu fi manakibiha Ọlọ́run bá ní ẹ jáde ẹ bá ti kírun tán láàárọ̀ gbogbo yẹn jáde à ń jáde àbá jáde Ọlọ́run ní famshu fi manakibiha wa kulu min rizqihi ẹ máa wá rísìkì lọ ẹni tí ó jáde kádàrá ni òjò jáde àbí àwọn tá a jáde ń ló jáde kádàrá àbí àwọn fi sábàbí kun òun ò fi sábàbí kun tó bá dìgbẹ̀yìn oṣù àwọn gbowó wálé òun kọ́ kí ni kádàrá tiẹ̀ nígbẹ̀yìn oṣù ebi ló sì jẹ́ pé kádàrá àti sábàbí wọ́n jọ ń ṣe kí ni wọ́n jọ ń rìn ni Ọlọ́run fẹ́ bímọ àmọ́ ò ní fẹ́ yàwó tọ́ Ọlọ́run lè ṣe àmọ́ Ọlọ́run ò tó bẹ́ẹ̀ oníwọ̀ fẹ́ mọ̀wé àmọ́ ò ní lọ skul Ọlọ́run fẹ́ dàfà àmọ́ ò ní kéwú oníwọ̀ fẹ́ kọ́ Ọlọ́run bá aláwọ̀ sọ oyé àmọ́ tó o bá ti fẹ́ máa wa mọ́tò rẹ 140 lọ́mọ ṣe kí ni eré 140 lọ́mọ sá sádùn àrẹ yẹn ó gbà látara bẹ́ẹ̀ àwọn afa ni kámọ́ máa lúgọ sábẹ́ kádàrá ẹni wọ́n bá ti mọ̀ sọ yìí kọ́lọ́n jẹ́ òsè wà láǹfààní inna kulla shay'in khalaqnahu bi qadar ọlọ́ni gbogbo nǹkan adatan àwa lẹ̀ kádàrá rẹ̀ mọ́ la sádùn àmọ́ yí kádàrá bí èyí padà la yaruddul qada illa du'a anabi ni àdúrà máa yí kádàrá padà ọlọ́ni ẹ pè mí ọwọ́ ní kádàrá ti gbẹ ẹ má jà pè tọ́ọ̀ bá ti pè ọlọ́run ọba èrè kádàrá ò ní ṣe èrè àdúrà kò ní jẹ́ kádàrá fún ọ ẹni tí ń ṣàdúrà ń sìn ọlọ́run ọba ṣàánú mi ọlọ́run ṣàánú mi ọlọ́run ṣàánú mi àdúrà tí ń ṣe yẹn ló jẹ́ àmọ̀ pé kádàrá àánú ń bẹ níwájú fún un tọ́ọ̀ bá ti ṣàdúrà àjẹ́ pé kò ṣàánú fún ọ làdá mi fi ni mọ́làmù yẹn ṣe alilaha ẹni tí ọba máa pe ọlọ́run kọ́ máa ṣàdúrà yẹ kó dọ́bọ̀ àlè ọlọ́run máa bínú sí kílódé tó ṣàdúrà wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run yẹ pè mí dá yín lóhùn yóò dá yín lóhùn tẹ́ bá pè àwa bẹ̀ lọ́wọ́ ọba aláàánú ọba tí kádàrá wa ń bẹ lọ́wọ́ rẹ̀ bá ṣe jòkó lẹ́yìn àmọ́ tí ó ṣẹlẹ̀ onìkan ló mọ̀ a máa bẹ̀ pẹ̀lú agbára rẹ̀ dáadáa ní kọ́ lọ́mọ́sá jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwa tọ́rẹ̀ ọlọ́mọ́sá fún wa lálàáfíà ara gbogbo àwa tá a jẹ gbèsè ọlọ́mọ́sá bá wa san gbogbo àwa tí aléèyàn lẹ́wọ̀n àbí níbi wọ́n ti ń wo àwọn èèyàn sàn àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ àwọn aláàárẹ̀ ọpọlọ ọlọ́mọ́sá bá fún wa lálàáfíà abẹ́ ìwọ ọlọ́run ọba Allah ọlọ́run mọ́sá sí wa lóríire
nílé ayé ń bí ọlọ́run ṣe wá lórí ẹjọ́ àlùkìyàmà ṣe wá lọ́mọ àlìjánná kọ́lọ́mọ ṣe wá lọ́mọ aná subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر